Nàìjíríà ibo lẹ ń lọ ẹlẹ́tì inú yín kẹ́ fi gbálàyé ọ̀rọ̀. Boko Haram ní Nàìjíríà how many years tó ti wà ńbẹ̀ nísìn? Wọ́n pa kúkúrú, wọ́n pa gíga, wọ́n pa ọ̀rọ̀bọ̀, wọ́n pa slim, àgàgà àwọn ọmọdé. Ẹ wo àwọn ọmọ Chibok tán lọ abduct lọ́jọ́ sí. Títí dé ní náà ṣe ń pa àwọn bandits wà ńbẹ̀. Ṣé ẹ̀yin gbọ́ rí ni wípé wọ́n rí terrorist mú? Country wo lẹ ti rí tí wọ́n ti gbá terrorist mú tí wọ́n tún rehabilitate wọn? Èmi ò gbọ́ rí o. Nàìjíríà ló máa jẹ́ first. Àwọn terrorist tí wọ́n pa àwọn ènìyàn tí wọ́n ní ẹ̀jẹ̀ èèyàn lójú tí wọ́n láàánú ènìyàn. Ọlọ́run wá ṣe wọ́n wá rí wọn mú ní Nigeria government bá yí bírípò ló bá sọ pé pẹ́ṣẹ́ṣẹ́ o àwọn máa ṣe kí ni àwọn torí pé wọ́n ti rí wọn mú wọ́n ti sọ pé àwọn ti repent wọ́n máa lọ rehabilitate wọn ni wọ́n kó wọn lọ sí rehabilitation center wọ́n wá kaṣọ míì sí wọn lọ́rùn wọ́n máa tún máa san salary fún wọn ibi tí inú yín budé ní Nàìjíríà ibẹ̀ ni àwọn ọmọ wọn yìí tí wọ́n lè níyàn tó jẹ́ pé wọ́n hustle láti ìbẹ̀rẹ̀ ayé wọn títí dọjọ́ orí wọn báyìí ni wọ́n ṣe peaceful protest until ìgbà tẹ́ lọ sáàrin wọn tẹ́ lọ dà wọ́n lédèrú tẹ́ pa ìtẹ́ fẹ́ pa níbẹ̀ láàrin wọn ìgbà yẹn ní gbogbo kìíní ló di họ́wùhọ́wù lẹ dojú gbogbo ẹ̀rú àbí nígbà tẹ́ wá dojú gbogbo ẹ̀rú tẹ́ pa wọ́n tán ǹjẹ́ Nigeria government do you know what you are doing to the youth now ẹ ń wọlé wọn ní kọ̀ọ̀kan ẹ lọ mú wọn kí Nigeria government torí pé fẹ́ arrest àwọn ọmọ wọ̀nyí ká máa dress like a pastor you are a criminal Nigeria government is a criminal APC as a party is a criminal PDP is a criminal all of the political party in Nigeria you are all doomed torí wípé ìkọ̀ ògbé kan bí òwú jàgo ní gbogbo yín àwa wí tán ẹ̀yin PDP ẹlẹ́yìn yọ APC kéne yín ìkankan ni yín àwọn tó wà ní APC náà cross over sí PDP àwọn tí PDP wọ́n tún cross over sí APC ìkankan ni yín kò sí tó gùdù nínú ọmọ ẹlẹ́dẹ̀ yín àti APC àti PDP you are all doomed you are a disgrace to our generation gbogbo ẹ̀yin political party ìlú Nigeria you are a disgrace to our generation wa yìí ẹ jẹ́ ká ráyé wá nílùú Nigeria ẹni wá lára ẹfàyè ni wá àwọn ọmọ tá a tún bí àwọn ìyá wa ẹfàyè ni wọ́n ẹ tún pàṣẹ sáwọn ọmọ àwọn ọmọ táwa náà tún bí ẹ tún fàyè ni wọ́n lára àfẹ̀yìn mo fẹ́ kẹ́ gbọ́ fídíò kan Bàbá Láàfin ẹ̀ nílé sòótọ́ èmi gan níbi tá a bá dé àníkẹ́ sòótọ́ mọ́ bọ̀ ohun tó bí ni kò ní ṣàìbí ni. Mi tí ní kẹ́ pè mí ẹjọ́ ẹ má bínú ẹ ní sùúrù. Mo fẹ́ kẹ́ lísì sí voice note yìí. Ìdí tí Bàbá Láàfin wọn fi lè dá sí ọ̀rọ̀ àwọn Fúlàní herdsmen bó ṣe ń pa àwọn èèyàn kiri tó ń gba ilẹ̀ wọ́n pè mí wọ́n fún mi ní ìròyìn yẹn mo fẹ́ máa sunkún ni Fúlàní herdsmen á lọ sí orí ilẹ̀ àwọn Yorùbá ní ilẹ̀ wọn property wọn Fúlàní àgbà lọ́wọ́ wọn á tún nà wọ́n lé lórí wọ́n ní ìlú ibi tí wọ́n dárúkọ ẹ̀ nínú fídíò yìí wọ́n ní ìlú yẹn wọ́n ní àwọn Fúlàní wọ́n ti gba gbogbo ilẹ̀ yẹn wọ́n dẹ̀ ní Bàbá Láàfin of Ọ̀yọ́ àwọn ni wọ́n ta ilẹ̀ yẹn fún wọn àwọn náà mú wọn lọ́bẹ̀ ní area Ọ̀yọ́ state náà ni wọ́n ní àwọn Fúlàní wọ́n wá pọ̀ níbẹ̀ yẹn tó jẹ́ wípé wọ́n ní gold náà wà bẹ̀ wọ́n ní àwọn Fúlàní yìí wọ́n máa ń rèpà àwọn ọmọ wa obìnrin kéékèèké yẹn wọ́n ṣẹ̀dẹ̀mọ́ pé ẹranko ni wọ́n ṣéyàn tó tiẹ̀ lè mú ẹranko ìdí màálù tó mú ẹsẹ̀ màálù tó hàjẹ̀ báyìí tó ń gbá sí fún ṣé ìyẹn ló máa rí ọmọ kókó tí ò ní dàbí màálù lójú ẹ̀ tó máa ra gàbú ọmọ lọ́mọ wèrè ni wọ́n ní àwọn ọmọ kókó àtàwọn ọmọ kéékèèké wa wọ́n náà máa disbájì wọn ṣeré ni wọ́n ní tó bá tún ṣe wọ́n tún nà wọ́n tí ìjábá wá ṣẹlẹ̀ tó bá kó lọ sọ́dọ̀ Bàbá Láàfin wọ́n ní Bàbá Láàfin kò dá ààrẹ fún ilẹ̀ ọmọ Yorùbá rí wọ́n ní gbogbo àwọn ọmọ Fúlàní ni Bàbá Láàfin máa ń support. They are now in mass at Ipe, Ipe-Ido,
ibodì. Ẹ̀yin èèyàn mi ẹ farabalẹ̀ kẹfẹ́ tí inú gbéyàwó ọ̀rọ̀ o kẹ lísì sí àwọn orúkọ ibi tí wọ́n fẹ́ dá tó máa dá nínú voice note yìí kẹ lè mọ ibi tí wọ́n wà ṣẹ́ẹ̀dẹ̀ mọ̀ pé nígbà yẹn náà lọ́hùn tí Sunday Igboho tó bọ́ síta ní ìgbà yẹn tí wọ́n ní wọ́n rí wọn lérè àbí kan Sunday Igboho nìkan la rí o àtàwọn ọmọ ogun ẹ̀ nọ́mà lọ́bẹ̀ o àwọn náà bá wa lé wọn kúrò àti ẹ̀tún sinmi díẹ̀ nígbà náà lọ́hùn ẹ bọ́ síta fẹ́rẹ̀ ẹni o Sunday ó ń bẹ́ ọ̀yà ní kò ó ní kó tó ṣe anything ó ní láti wá gbàṣẹ lọ́wọ́ mi ó ní láti lọ bá àwọn àgbààgbà yẹn kò mọ bí àwọn àgbààgbà ṣe ń ṣọ̀rọ̀ ilẹ̀ Yorùbá ó ń bẹ́ ni ó ń ṣe kinní kan ẹdúnkòkò mẹ́ni ẹlẹ́ni adẹ sọ fún pé kò sí mi ìwọ tó ń pè mí láti US tó bá tún pè mí tí bá kọ̀ tẹ mo máa block ẹ next ni torí orí pé mo ṣẹ̀ṣẹ̀ dórí show ni. ẹni kí Sunday ẹdúnkòkò mọ́ Sunday Igboho ẹ lè wọlé ẹni kò mọ̀ jà ilẹ̀ Yorùbá jà ẹni kò má dá sí torí pé ẹ ti rí pé bó ṣe ń bá lọ yẹn okay mo ní láti block ẹ ni mo sorry go I'm sorry for that. Sorry because ò ní jẹ́ kí n ráyè ṣe nǹkan tí mò ń ṣe. ẹni kí Sunday Igboho kó sí mi kó má dá sí ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá kò mọ orin àjò ilẹ̀ Yorùbá rìn ẹ dúnkòkò mọ́mọkùnrin yẹn ẹ sáré bọ́ síta ẹ wá ṣe fídíò gbígbóná. èmi gan wà lára àwọn tí mo sọ fún bàbá Sunday pé ẹ jẹ́ sí mẹ́dọ̀ ẹ fi wọ́n sílẹ̀ wọ́n ti gbàgbé ni wípé ẹ̀yin ẹ ti rò pé ẹ̀yin ní agbára tẹ́ fi máa escape ara yín àti ìyàwó àtàwọn ọmọ yín ó dìgbà yẹn ná ẹ bẹ́kun Ọlọ́run ní bùbá ayà yín lẹ́nu débi pé gbogbo nǹkan tẹ́ sí sára tẹ́ gbé mi tẹ́ rò pé ẹni tó máa gbé yín lọ́jọ́ yẹn ó máa padà disappoint gbogbo yín ó jọ máa ṣojú wa ni. ẹ dúnkòkò mọ́ Sunday Igboho ẹni kò má ṣe ẹ ló bẹ́ ni ẹ ló yà ni ẹni gbẹ́ ni ẹ láwo ni ẹni ẹlẹ́ni dé sí mi. ẹ wá fi kú lé kiri ẹ̀yin àgbàgbà ilẹ̀ Yorùbá tó bá ní gọ́ọ̀mẹ̀ntì ń wá Sunday Igboho ẹjọ́ gọ́ọ̀mẹ̀ntì wo ló ń wá Sunday Igboho Yorùbá ni Yorùbá ni Yorùbá ló máa ń gbà ìbẹ́bọjẹ́ fún Yorùbá ẹgbẹ́ ẹ̀. bàbá Aláàfin ọ̀rọ̀ yìí máa last gan ni ó máa lẹ́tì kẹ bàjẹ́bàjẹ́ àmọ́ bó ṣe ń lọ láàfin o ṣe ti rí kan nínú àwọn ìyàwó yín tóun náà tún fòfẹ̀rẹ̀ tó bọ́ síta tó ní tí nǹkan bá ti ṣe òun àtàwọn ọmọ tóun bí fún yín pẹ̀yìn nìkan ó responsible ọ̀rọ̀ yìí máa láti kẹ́ mo ní ìdájọ́ ilé ọba ló ti máa bẹ̀rẹ̀ ẹ̀yin tó kù ẹ lọ máa múra kò tí ì ṣẹlẹ̀ ó sì ń jọ bí eré ó máa jọ múfì tó bá yá máa jọ bí idán ẹ rò péré ni ẹ má wọrí ẹ̀yin èèyàn mi ẹjọ́ ẹ bá mi lísì dáadáa kẹ bá mi di àwọn eré ibi tí wọ́n pè yìí kẹ bá mi dì í mú ṣe ti gbọ́ ó yẹ ẹ jẹ́ àgbọ̀. ẹ má pè mí nísì tẹ bá pè mí mo sọ tẹ bá tún pè mí lẹ́ẹ̀kan sí máa block ẹ̀yin náà mo sọ anybody tó bá pè mí tí mi bá ti sọ pé kẹ́ pè wọlé I will block you. àti pé ìpéǹdó ìbòdì sir they are now in mass àti pé ìpéǹdó ìbòdì ìtagún ìnísà and Iyemogun, Iwara, they are in mass there as I'm talking to you now. They are even acquire some land at Ibodi along that express. When you want to enter Ibodi, they acquire a very big farm, maybe nearly almost about 10 acres. They acquire there, and they have been preparing their booth. And I know that is how they normally started. They have been raping the farmer's wife, and also they used to beat the farmers at times. If there is anything there, they used to threaten them a lot. They rape women there too. They have started marrying our own daughter there, even now, as I'm talking to you, that I confirm. So I don't want Ilesha to be like Ilorin, because at the end of the day, these people will wage war against us there. And they should stop all this ballet that used to sell land to them because of money. They are sending their ancestors
because of money. And these people, they are not friendly with us at all. At the end of the day, they will wage war against them and take over the rulership of the area, anywhere they are. So thank you, sir. I need to give you, I will still give more information about it. God bless you, sir. Chetibo. L'area Ibodi, bí a ká tún play lẹ́ẹ̀kan sí kẹ́ mọ̀ area bẹ́ẹ̀. Sir, they are now in mass at Epe, Ipeindo, Ibodi, Itagun, Inisa, and Iyemogun, Iwara. They are in mass there, as I'm talking to you now. Ẹjọ́ area bo ni ibẹ̀ yẹn wà. Ṣé Kogi ni ibo ni ó wà? Èyí mi rí comment mọ́ o. Èyí ṣó ó season ni ṣó freeze ni báyìí rí comment kankan mọ́. Ẹjọ́ area bo ni ibẹ̀ yẹn wà ẹjọ́ bá mi kọ sínú comment mi rí comment oro mọ́ bí ó season ni. Area bo ni bí wà. Sir, they are now in mass at Epe, Ipeindo, Ibodi, Itagun, Inisa, and Iyemogun, Iwara. They are in mass there, as I'm talking to you now. They are even acquire some land at Ibodi, along that express, when you want to enter Ibodi. They acquire a very big farm, maybe nearly almost about 10 acres. They acquire there, and they have been preparing their booth. And I know that is how they normally started. They have been raping the farmer's wife, and also they used to beat the farmers at times. If there is anything there, they used to threaten them a lot. They rape women there too. Ṣé Ọ̀ṣun State ní Iléṣà. Wọ́n ní wọ́n tún máa ń na àwọn farmers yẹn lórí ìkan wọn. Ẹjọ́ ọmọ Yorùbá mélòó ló máa gbójúgbóyà tó máa lórí láyà tá lọ sí ilẹ̀ Haúsá. Tá lọ máa na àwọn Haúsá lórí ìkan wọn. Tá lọ sílẹ̀ Haúsá tá nítorí pé àwọn agbára wà lọ́wọ́ wọn. Àwọn gba ilẹ̀, àwọn gbé ibi, àwọn fẹ́ máa gbabẹ̀ yẹn ní Fúlàní kan whatever tó bá wọbẹ̀, kọ́ máa nà bí kọ́ máa rape àwọn ọmọ wọn. Ṣé wọ́n máa gbà? Wọn ò lè gbà. Ilẹ̀ Yorùbá ló gbẹ̀gbẹ̀kúgbà. Okay, Ọ̀ṣun and Ọ̀yọ́ and Èkìtì. You see? Ibẹ̀ yẹn ló gbẹ̀gbẹ̀kúgbà. Ilẹ̀ Yorùbá ló gbẹ̀gbẹ̀kúgbà. Bẹ́ẹ̀ ni wọ́n ti gbẹ God. Nígbà táwọn ẹni ẹlẹ́ni ní lórí ilẹ̀ wọn. Ẹ̀dẹ̀ fún wọn àwọn darandaran wọ̀nyí. Wọ́n dẹ̀ ní gbogbo ẹ̀yin ọba ilẹ̀ Yorùbá pátá. Gbogbo yín lẹ ń kó màálù fáwọn darandaran tí wọ́n bá yín dá màálù nítorí ẹlẹ́ṣẹ̀ lè sọ̀rọ̀. Ṣé nǹkan mi bẹ́ẹ̀ ni ẹ̀yin ọba ilẹ̀ Yorùbá, you are a disgrace to all Yorùbá citizens. Gbogbo ẹ̀yin ọba láti orí pátá dé ìsàlẹ̀, you are a disappointment to gbogbo ọmọ ilẹ̀ Yorùbá. Akẹ̀yìn sí yín. Tàbá wá wí tán àwọn aláìyé ẹ̀dá wọ́n ní ẹ fà àwọn ọba sílẹ̀ kí lẹ fẹ́ kó ṣe. Ẹ jọ̀ọ́ nígbà tẹ́ mọ̀ pé tá bá fi àwọn ọba joyè àwòdì wọn ò ní lè dẹ́dìyẹ gbé kí ló dé tẹ̀ ń jọba. Tó bá yá ẹ lọ́ba ba lórí oṣó, ó ba lórí àjẹ́, ó ba lórí ọkùnrin àtobìnrin, ọmọdé, ilẹ̀ gbogbo ẹ̀, ó ba lórí òkè àti igi. Ṣebí ọba jẹ́ agbẹnusọ láàrin àwa àti òrìṣà bí? Ọba tún jẹ́ agbẹnusọ láàrin àwa àti àwọn leaders wa tí wọ́n wà ní politics. Ó tún jẹ́ agbẹnusọ láàrin àwa àti ìjọba. Tí nǹkan bá ṣẹlẹ̀ ní ilẹ̀ wa tí àwa ò láìkì, ẹjọ́ ta ló yẹ ká lọ bá? Ṣé Buhari ni ká lọ bá ní Aso Rock tó máa jẹ́ ká ráyè wọlé ni? Ṣé gọ́fúnà gan lẹ fẹ́ lọ bá ni tí òun ṣe pé bí yóò fún yín ní appointment àbíkẹ́ ó mọ̀ yín níbì kan ẹmọ̀ ẹ súnmọ́ bí igi ọrùn báyìí àbí látọwọ́dọ́wọ́ godfatherism tí gbogbo wọn máa practice wọn ò lè jẹ́ rí wọn. Ẹjọ́ nígbà tẹ́ ní ká fa àwọn baálé àtàwọn àgbààgbà ṣé ordinary local government chairman tó sọ̀rọ̀ ẹ̀dọ́ Ọlọ́run tó ní agbára lónìí ní orí ẹ̀yin ọba tẹ́lẹ̀ bá lórí oṣù àtàjẹ́
tí ẹ̀yin ọba dé jókòó síbẹ̀ tẹ́lẹ̀ ní àṣẹ lẹ́nu ẹlẹ́ ní agbára sì ń bẹ ẹ láṣẹ wọ́n ní bàbá mi Aláàfin ogun pọ̀ bàbá mi Ọọ̀ni wọ́n lé ogun pọ̀ ṣùgbọ́n tó bá ń gbọ́ ogun pọ̀ báwo lóògùn ṣe máa pọ̀ tí ẹ lè wá nǹkan ṣe torí mo mọ̀ pé bí àṣẹ ò ṣe sí lẹ́nu yín láti lè máa ṣe bó ṣe wù yín nílẹ̀ Yorùbá ó dùn yín gan ni o ẹ kàn fi mọ́ra ni o wọ́n padà fi ọ́ìlì yìí náà ni o òun náà fi sán fún yín o òun náà fi ṣọ́ọ̀kì ẹnu yín tẹ́ ṣe gbé mi tẹ́ lè sọ̀rọ̀ mọ́ torí epo ni àbí tí ò bá wá jẹ́ torí epo bísínẹ́sì wo ni bàbá mi ní tán ra Rolls-Royce àdá èjì tí bàbá òwá mọ bí sán gbé Rolls-Royce lọ torí wọ́n fẹ́ enjoy Rolls-Royce kan wá ń gbé Rolls-Royce lọ bí tí ò yẹ ọ́ lọ ẹni tó yẹ kọ́kọ́ pé wá mo fẹ́ rí ẹ ipò àgbàlá ń bẹ́gbẹ́kẹ́ tó bá yá bàbá mi Ọọ̀ni wọ́n máa kulẹ̀ lọ wọ́n máa kulẹ̀ bọ̀ wọ́n tún ti bọ́ sí comedy skit báyìí bá ṣe ń gé wọn lówó náà máa pòrò kátà bá sọ fún wọn pé ilé ìtẹ́ ṣe ìyókù díẹ̀ káàtó ìfáàtì ilé ìtọ́ tó máa lọ ṣe nẹ́ẹ̀sì ìyẹn tún máa wó sí ìjẹ́lẹ̀ tó kọ́kọ́ ṣe mi ìrírú ẹ̀rí. comedy skit bàbá ò ṣe catwalk mọ́ sí comedy skit ni bàbá tún ṣe wọ́n dẹ̀ sọ wọ́n ní gbogbo àwọn tá à ń jà fún òmìnira ilẹ̀ Yorùbá tán bá dé ààfin yín wọ́n ní ṣe lẹ́ẹ̀lé wọn tẹ̀fẹ̀tẹ̀fẹ̀ nísìnyí mo ní ìgbà tó sọ fún mi mo ní ẹ̀yin ló jọ lójú kò lè jọrú èmi lójú wọ́n ní kí ló dé tí mo yẹ sọ bẹ́ẹ̀ mo ní nígbà tí ọmọ Yẹlé Sowore tó lọ sáàfin ọba tó ń fi tíá gáàsì tó fi yí ẹni ẹlẹ́ni lọ́rùn tó fi tíá gáàsì mo tán ní kọ́ mọ́ ọ̀nà báwo lè ṣe wá ẹ̀sìpẹ̀tì pé kí wọ́n lọ bẹ̀ kó sọ pé wọ́n fẹ́ sọ̀rọ̀ ilẹ̀ Yorùbá kí ẹni kí bàbá wa ní kán jókòó kó wá ṣe kọ́mẹ́dì bàbá ò lè ní ẹ wá jókòó torí pé ọmọ kò lè nìyàn ni wá àwọn ọmọ tó jẹ́ àwọn ọmọ tó lé níyàn tán lè bùkún wọn tí wọ́n lè gbé wọn sí ẹ̀mọ̀ bàbá mi yẹn láìkí paparazzi ìbàjẹ́ Ọlọ́run ọba ń gọ́ show off yìí náà ní nǹkan ṣé mẹ́pẹ́ àwọn actors yẹn tó bá ti ṣe comedy skit pẹ̀lú bàbá Láàfin wọ́n máa padà gbé sórí social media náà irú àwọn nǹkan bẹ́ẹ̀ ni bàbá máa láìkí torí ilé tí bàbá kan wá kú lọ tẹ́ ń kú bọ̀ gbogbo ọmọ ilẹ̀ Yorùbá pátá ni wọ́n rán mi sí yín bàbá Láàfin wọ́n ní kúkú yín lọ sí Aso Rock kú padà wá wọ́n ní nǹkan tẹ́ bá ń kú lọ bẹ̀ tẹ́ ń kú bọ̀ wọ́n ní ẹ̀hó wọn ní explanation o wọ́n ní kẹ́ ẹ pé àwọn tó yẹ kẹ́ ẹ pè kẹ́ ẹ fi tó wọn létí kí wọ́n dẹ̀ wá fọ́ fún àwa kọ́ sọ fún àwa káwa lè sọ pé tiwa náà ni àbí nǹkan tẹ́ ń ṣe rèé o àfà ìwà bọ́ síta àbí ibi tó yẹ kẹ́ ẹ lọ àwọn tó yẹ kẹ́ ẹ fi tó létí ipe torí nǹkan tẹ́ ṣe ń lọ leléyìí ó máa lẹ́tí kẹ́gọ́ ní o bàbá ẹ mo dẹ̀ fẹ́ láti sìn lọ gbogbo ẹ̀yin ọba ilẹ̀ Yorùbá gbogbo ẹ̀yin àgbààgbà ẹ má ẹ̀fà halẹ̀ mọ́ Káyọ̀dé mi mọ́ níbi tabadé ẹ yé halẹ̀ mọ́ mi ẹ má máa rán ènìyàn sí mi kán lọ máa halẹ̀ mọ́ mi tẹ́ ẹ bá ti pa mí ká ẹ tún jí mi ṣùgbọ́n nǹkan ẹyọkàn ni ìjọ tẹ́ ẹ bá ti pa mí tí ọ̀tá mi bá kú tí ẹ bá lè padà jí mi mọ́ gbogbo yín lẹ máa tẹ̀lé mi lọ ajá lé yín á wọ́kú ehoro lé yín á wọlé lọ lóye bẹ́ẹ̀ ni èèrà lé yín wọ̀n ní kúrò ẹ̀mọ́ nínú ayé. èmi lè fẹ́ máa dúnkokò mọ́ ìjọba Fúlàní darandaran tí wọ́n nílùú tán ní gbogbo ìlú táwọn bá ti dé wọn gba bẹ̀ ní tán dẹ̀ gbà tẹ̀dẹ̀ lajú yín kalẹ̀ báyìí tí wọ́n dẹ̀ gba ìjọba wọn gba àṣẹ lẹ́nu yín ẹ rí àṣẹ àti agbára tó pọ̀ yẹn ẹ rí àwọn òrìṣà yẹn kẹ́ ẹ pè wọ́n níbi tí wọ́n ti ń gbọ́ kẹ́ ẹ dà wọ́n lédè ìrú kẹ́ ẹ padà gba agbára tó ń gbà lọ́wọ́ yín kẹ́ ẹ padà gbà lọ́wọ́ wọn padà kẹ́ ẹ rìn wọ́n tẹ̀fẹ̀tẹ̀fẹ̀ kọ́ rìn wọ́n gbó lọ kọ́ má rí wọn mọ́ láyé àti láyéláyé. Okay. Kẹ́ ẹ pàṣẹ kẹ́ ẹ fún wọn ní àṣẹ kọ́ rìn wọ́n gbó lọ kọ́ kú kọ́ lọ bẹ bọ́ra jẹun nínú igi kí ọ̀rọ̀ inú ìrókò kó gbé wọn kó gbé wọn mì kálọ́ ẹ máa rí ṣe o kàkà bẹ́ẹ̀ wọ́n tún wá sọ́mọ yín gbogbo yín wá gbé adé lórí ó mà ṣe o ó ṣe tí ọ̀rẹ́ ẹni bá jalè ó ṣe làwọn ó ṣe fún yín gbogbo yín ẹ wá kóra yín léra yín ẹ kẹ́sẹ̀ lẹ́sẹ̀ pẹ̀lú adé àtọ̀pá àtẹ̀yí tá ṣe paparazzi gbogbo ibi tọ́mọ̀ bá ti lọ náà máa ń fẹ́ ṣẹ̀fí sí tiwọn notice me or àdá yìí náà ní nǹkan ìyẹn kọ́ la gbé yín náà gbé yín síbẹ̀ fún ẹwẹ́ kó gbé paparazzi lọ síbi tó ń ṣe kíní jàre lọ jókòó gbogbo yín wá lọ sọ́dọ̀ Fúlàní àwárí èèyàn ẹyọkọ bẹ́ẹ̀ tó lè dìde kó bá wọn sọ̀rọ̀ ká ẹ rán wọn sílé pé tó bá lè dogun kó dogun bó lè dìjà kó dìjà ẹ lè sọ gbogbo yín ẹ wọ́ lọ
ẹ tún wọ́ bọ̀ àwa wí tán ẹlẹ́yìn support kan regulate social media ẹ̀yin èèyàn mi kò ń ṣe àwọn tó wà ní Nàìjíríà náà ṣe sọ pé kan support kan regulate social media àgàgà torí àwa tá wà ní diaspora tá jókòó lè fún wọn ní àtẹ̀dọ̀ wọn wọ́n rí pé wọ́n rí bí fi àṣírí pamọ́ sí à ń ṣọ́ wọn lọ́wọ́ à ń ṣọ́ wọn lẹ́sẹ̀ à ń tú àṣírí wọn a dẹ̀ ń sọ nǹkan tó ń ṣẹlẹ̀ fún àwọn ènìyàn wa ní Nàìjíríà ń bẹ̀ nítorí ẹ̀ náà ṣe sọ pé kán lọ regulate ẹ báyé jẹ́ ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá àgbà tó bá ti jàjẹ́ ìwẹ̀yìn ó ti di dandan kó fúnra lára ẹ̀rúgbẹ́ ó rúgbẹ́ ẹ̀yin lẹ́ padà rúgbà yín Ọlọ́run bólúwa ti ń jẹ́ Ọlọ́run bólúwa ti ń jólúwa ẹ padà rúgbà yín ni ẹ padà rúgbà yín ni. Babu aiki anan. Babu aiki. Oh, ni saro, ni sa. Kí ló wá ṣe ń bí babu aiki anan. O le ta we o le kiri. Ina suka yi aiki anan. Wannan na maka bayani, wannan barunji ne. Barunji ne wanga? Wannan barunji ne na. Ya yansi ne ko ba ka san shi wanga ba? Ẹ wo. Ka san anan ko arewa? Arewa garin maɗai da wannan. Èmi gbọ́ Hausa. Wanga ne, mi sunan baban nan kai bayani ka bani bayani in ba su bayani da Allah. Kai, salamu alaikum. Salamu alaikum. Anan ne ya san wanga ne ko arewa? Kaka yi aiki fada wọ́n bá kó ọ̀kadà anan ne ko ba ba nan ba mo ko le yẹ arewa ne ya san nan seru ẹ wo ma se mu mere keke akwa aiki anan ne ọ̀kadà tẹ bá gbé tó bá lè ní la pa gila ni mo le ọ̀kadà se mi ba mo bi lodo ẹ fúnra yín lọ́rọ̀ sọ wàhálà náà gbogbo yín ò lè máa sọ̀rọ̀ at a time you know mi nǹkan tí ẹ gba Hausa ilé ìgan tó freeze kò play ṣá kò forward kí ni kódà bó bá lò play ìwọ ló mọ̀ abẹ́yìn ò rí báyìí Fúlàní ti yí ilẹ̀ Yorùbá ká wọ́n ní gbé amatank ẹjọ́ ṣé wọ́n fi ń decorate ní ó jẹ́ bí Christmas tree ṣé amatank jẹ́ bí Christmas tree àbí nǹkan tó fi ń dáṣe fada Christmas gift ẹ wá rí kò tí wá tí ìyé yín wípé wọ́n ti ń múra sílẹ̀ fún yín ní gbogbo oko ibi tẹ́yìn Yorùbá rò pé tógun gan bá délé ní ẹ̀yìn tẹ́ ẹ̀ gbọ́ gbogbo ibi tí ẹ rò pé igbó tẹ̀lé lọ farapamọ́ sí pátá gbogbo bẹ̀ ni àwọn Fúlàní náà ti rọ̀gbà yí yín ká Ọlọ́run ẹ̀ ń sùn lórí láìfù wa yà ní Nàìjíríà àgàgà ilẹ̀ Yorùbá orí láìfù wa yà ní gbogbo yín sùn pátá gbogbo bẹ̀ ni wọ́n ti mọ̀ aláwọn daran ni wọ́n fi ń wá gbogbo kọ́lọ́fí gbogbo bí tó máa lu jára wọn in fact ibi tí àwọn ọmọ ilẹ̀ Yorùbá gan tí a mọ̀ àwọn ọmọ Fúlàní wọ́n mà mọ̀ o bẹ́ẹ̀ ni gbogbo ogun pátápátá gbogbo ẹ̀ pátápátá tó jẹ́ bẹ́ẹ̀ máa ní ẹ lọ ṣògùn ogun gbá ogun àwo ẹ̀yin babaláwo ilẹ̀ Yorùbá ibo lẹ wà ẹ ti sùn fọwọ́ rọgí ìgbàgbé kò pẹ́ kò jìnnà ìran yóò mọ̀ dìran ẹrú tí wọ́n máa ń lé kiri inú igbó ṣégbà tán bá wá lé yín kiri sínú igbó tẹ́ ẹ̀ padà rójú ráyè já ewé wa egbò ìgbà yẹn lẹ́ máa sọ pé ẹ fẹ́ gbé ọ̀fẹ́ eléyìí á disappoint yín o tó bá dé pé nǹkan tẹ dúró dè dọjọ́ yẹn nìyẹn pé tí ogun bá dé ilẹ̀ Nàìjíríà ẹ̀yin á sọ pé kí ọ̀fẹ́ gbé yín ọ̀fẹ́ á gbé yín yóò gbé yín á lọ gbé yín síwájú amatank á gbé yín lọ síwájú àwọn tó ń wá yín wọ́n máa lè mú yín wá jẹ yín ní tútù wọ́n á rún yín gégégégégé ikú burúkú náà fi pa yín àwọn tẹ̀yìn ní másì fún yín wọn ò ní másì ewúrẹ́ ẹranko náà bá gbé nínú igbó ẹranko náà bá gbé wọ́n nífẹ̀ẹ́ ẹranko wọn ò nífẹ̀ẹ́ ènìyàn òun lẹ́yìn wá treat bí ènìyàn ẹ̀yin ọba ilẹ̀ Yorùbá kí ni ìdí tí wọ́n ṣe ń fún yín ní nǹkan ńláńlá tó ń fún yín yẹn ẹ̀yin náà mọ̀ torí kí ẹ wá mú òkun ilẹ̀ Yorùbá ẹ fi lé wọn lọ́wọ́ gbogbo yín látòkè désàlẹ̀ àti gómìnà àti gbogbo yín pátá ẹ wá ṣe bí dìdìrìn tẹ̀lọ́mọ Fúlàní ẹ wá líìkì áàsì Fúlàní ẹ wá rí ọ̀rọ̀ sọ Fúlàní wá kúrò nínà tó wá pàṣẹ ní ilẹ̀ Yorùbá gbogbo yín pátá ẹ fi rírí ṣaláìrí ẹ fi gbígbọ́ ṣaláìgbọ́ nǹkan tó ṣẹlẹ̀ ní toll gate wọ́n pa àwọn ọmọ yẹn
the same government tó sọ wípé àwọn ọmọ tó ń ṣe peaceful protest ṣé ó ní ìlú tó wà lórí ilẹ̀ ayé yìí tí wọ́n ti ń ṣe protest ni wọ́n máa ṣe protest ọlọ́pàá tún gáìdì wọn pé nǹkan kò gbúdọ̀ ṣe wọ́n ṣùgbọ́n nàìjíríà ni mo rí o Nigeria is the first country tí mo ti rí tó ti ń ṣe peaceful protest tó sọ wọ́n di terrorist nígbà tí Nigeria government ẹ̀yin ọba àgbààgbà ilẹ̀ Yorùbá ẹ̀ẹ́dá ìkànnì yín ìkà àkànyín ẹ̀jẹ̀ gbogbo àwọn ọmọ wọ̀nyí á bí yín ní kankan nígbà tí gọ́ọ̀mẹ̀ntì yín tí wọ́n rí terrorist àwọn Boko Haram tó ń pààyàn wọ́n mú wọn ní ṣíkún wọ́n ní wọn ò ṣe terrorist mọ́ wọ́n ní wọ́n ti sọ wọ́n di ọmọ àwọn ọmọ títí yín gangan tí wọ́n já pátá tọkàn ṣe fàájì wọn èmi kàn tilẹ̀ sì lè sọ pé fàájì táwọn ọmọ yẹn gan ṣe níbi protest yẹn ti pọ̀jù kẹ́ à ń polórin à ń jẹun à ń ṣe oúnjẹ yẹn kò sí lára protest bó síbẹ̀síbẹ̀ àwọn ọmọ yẹn ṣà ń ṣe fàájì wọn bẹ̀ wọn ò ṣe kankan wọ́n dẹ̀ ń ṣe lọ gently peacefully ẹ̀yin gọ́ọ̀mẹ̀ntì Nàìjíríà ó fi terrorist sílẹ̀ wọ́n wá ní àwọn ọmọ tí wọ́n ṣe nǹkan peacefully àwọn ọmọ níbi níran wọ́n wá Nigeria government wọ́n wá pa wọ́n tún wá sọ nísìnyí pé àwọn gangan ni terrorist this is the same government tó mú terrorist tí wọ́n ní wọ́n rehabilitate wọ́n wá mú ọmọ níbi níran tí ìyà ń jẹ tẹ́ fi ìyà jẹ tó wọ́n á fẹ̀hónú hàn wípé ìyà yìí ti pọ̀jù fún àwọn Nigeria government máa pè wọ́n máa sọ wọ́n di terrorist mọ́ yín lọ́wọ́ gbogbo yín dẹ̀ ń wò ẹ̀ẹ́dẹ̀ lè sọ̀rọ̀ yìí pé láyé nǹkan tẹ́ ṣe fáwọn ọmọ yẹn kò dáa ẹ̀yin PDP ó ṣe fáyé yín ìkànnì yín ẹ̀yin náà wá rẹ́rìn ẹ̀sìn ẹ̀ ń ṣe bí olórí burúkú ẹlẹ́ẹ̀fi APC ẹ fi ń ṣe yẹ̀yẹ́ pé Ọlọ́run mú wọn ṣe bẹ́ẹ̀ lọ́wọ́ nínú gbogbo nǹkan tó ṣẹlẹ̀ ní tógèètì lọ́jọ́ yẹn yín PDP tí yín bá yín gbogbo yín pátápátá àti APC àti PDP ọ̀ràn ni yín Ọlọ́run á pa gbogbo yín rẹ́ nílẹ̀ Yorùbá a nídìí political party kankan ẹ wá gbọ́ gbogbo ẹ̀yin èèyàn mi tájọ wà lábúrọ̀dì àtẹ̀yìn tẹ̀ wà ńlé ẹ jẹ́ kí a pe gbogbo àwọn ẹbí wa pátápátá ká sọ fún wọn ká pè wọ́n níbi tó ti ń gbọ́ come 2023 there will never be any election in that country ẹni obìnrin àgàgà ẹ̀yin obìnrin ọ̀lẹ́ olè aṣẹ́wó àbíkọ́ òkú lábẹ́ yín tó jẹ́ pé ọ̀lẹ́ ti ba ayé yín jẹ́ ẹ̀ lè bọ́ síta kẹ́ lọ ọ́zù tó jẹ́ pé ìgbà ìdìbò lẹ máa sọ pé kòkó yín ti sọ ẹ fẹ́ ka ayé yín ti rún jẹ́gẹ́ ẹ mú ọjọ́ ọ̀la àwọn ọmọ yín torí 100,000 ẹ ta gbogbo ọmọ tó tara yín jáde pátápátá ìkọ̀kọ̀ oníṣẹ́ lọ́wọ́ nu wọn ẹ̀yin owó tẹ bá tún gbà lọ́wọ́ àwọn olórí burúkú wọ̀nyí wọn lẹ fi raṣọ sí wọn lọ́rùn tẹ fi fún wọn lóúnjẹ kò dẹ̀ tó kẹ́ máa sunkún látàárọ̀ dalẹ́ kán máa sọ fún yín pé ẹ dákẹ́kẹ́ ní rárá ẹ lè dákẹ́ fẹ́ sunkún kú ni. anybody gbogbo ẹ̀yin yúùtù mi ẹ lọ wọ̀nà àwọn bàbá àti ìyá yín àti àǹtí yín come 2023 there should be no election. Nobody, none of them, no gbọ́dọ̀ bọ́ síta tá ẹ bá tún bọ́ síta ẹ̀yin Ondo state ti yín mọ̀ bá yín ẹ̀mọ̀dẹ̀kù ti yín o Akérédolú wá fún yín ní 5,000 naira pẹ̀lú slippers àti palliative ó náà ilẹ̀ fi dìbò fún Akérédolú ẹ tètè lọ máa sọ fún wọn nísìnyí no more election in Nigeria nítorí wípé nǹkan tí mo mọ̀ ni wípé tó dẹ̀ dá gbogbo wa lójú kò sí gọ́fìnà kan tó ń bọ̀ wá jẹ tó máa bẹ́tà gọ́fìnà tó ti kọjá sẹ́yìn ẹ gbàgbé òṣì ẹyẹ tanra yín you are just ẹ ń sún ọjọ́ ìyá yín ẹ ń sún dọ́là lójoojúmọ́ nǹkan tó yẹ kẹ́ pakuru mọ́ kẹ́ tẹ́ bá máa kú kán kú lẹ́ni tá a máa pa wá kán pa wá èyí wọn bá tó bá kù káwọn náà kán rí ìgbésí ayé rere kán rí gbé kí àwọn náà bẹ̀rẹ̀ ìgbésí ayé tó dáa ẹ wá mú gbogbo ẹ̀ sún síwájú ẹ̀yin yúùtù ṣó ti rẹ̀ yẹn ni ẹ̀yin yúùtù ṣe ti ya sáré give up ní lóòótọ́ wọ́n ní àwọn tó ní kẹ́kẹ́ lọ máa jà èmi ò ní kẹ́ jà ẹ̀tọ́ yín tí gbogbo ọmọ ìlú ń béèrè wèrè tó ń wúbàwúbàwú bí búrẹ́dì tọ́jú sódò tó ń sọ létí tó ń sọ rádaràdá nígboro ẹnu ẹ̀ àwọn tó bá mọ̀ ẹ jẹ́ lọ sọ fún àwọn yúùtù kan pè mí lánàá àbíjẹta wọ́n ní pé kí n bá wọn gẹ̀ẹ́tì àdírẹ́sì idiot ẹ̀ ipò ó ń sọ lórí show ipe àwọn yúùtù tán láwọn fẹ́ protest ní Nàìjíríà wípé tó bá bí wọn dá kán lọ protest again wípé Nigeria government ló máa pa wọ́n tán wọ́n ní òkè kí n sọ fún wípé Nigeria government máa pa wọ́n ṣùgbọ́n wọ́n ní ìdí àdírẹ́sì family ẹ̀ ní Nàìjíríà kọ́kọ́ lọ discipline àwọn yẹn náà kó tó di pé wọ́n pa wọ́n mo rò pé idiot ẹ̀ ò mọ nǹkan tó ṣẹlẹ̀ lọ́wọ́ ara ń kan everybody ṣó ò lójú inú títí ta ẹ kò ríran ni ṣó ò ponú tó bẹ́ẹ̀ ni tó ojú ẹ ò lákàyè ò tiẹ̀ yí ẹ pé situation everybody wà ń sìn yìí ẹnì kankan ò dunnú ara ń kan gbogbo wa pátá kò ṣe gbogbo nǹkan lèèyàn máa fi ń ṣe fúrákàsì ara ń kan àwọn èèyàn ó mọ nǹkan tó fẹ́ sọ torí àsọbàjẹ́ àsúdùn wàá kàn máa wé rádaràda nígboro ẹnu ẹ èmi á fi mọ bẹ àwọn ojútùú yẹn ni o wọ́n lè máa wò mí báyìí
èmi ò ní pé kán ṣe pé kinní kan èmi kò sọ fún ẹ pé no kán gbàgbé kán dá sí lára ní kó ń jambla erépá lásán ló ń ṣe ẹ má lọ sọ́dọ̀ àwọn fámílì torí fámílì tẹ́ fẹ́ lọ báyìí gan bí ìyá ọ̀nà méjì ni wọ́n ti gbé fámílì ẹ̀ síbẹ̀ tó ti wọ̀n wọ́n lépè tó ti ṣoríṣiríṣi kí lẹ fẹ́ lọ bá fámílì ẹ̀ fún dìndìnrín amukun mẹ́kọ̀ọ́ tó jẹ́ wípé nàìjíríà nílùú ibi tán ti bí kò lè dúró ń bẹ̀ ó sádànù ó gbé bẹ́ẹ̀ ni ó ta property ó ta lé ó tànù ó sádànù kúrò ní country yẹn ṣé irú ìwọ yẹn ló wá dé irú ibi tó wà yẹn country tó wà yẹn àwọn kan ni wọ́n ṣiṣẹ́ tí wọ́n jìyà abẹ̀ tí wọ́n débẹ̀ lẹ́ni tó sọ pé God bless this country torí wọ́n fún ẹ lówó wọ́n sanwó lé omi ń yọ gbogbo ẹ̀ ń yọ iná wà everything wà okay fún ẹ ó wá láwọn tó kù sínú nàìjíríà kí wọ́n kú síbẹ̀ ipe kí gọ́ọ̀mẹ̀ntì lọ pa àwọn yúùtù yẹn ó dẹ̀ ti gbàgbé anyway kò dùn mí torí pé ọmọ ẹ tó wà ń bẹ̀ bó ti ní kó kú dànù ọmọ ẹ̀gbọ́n ní kó kú so báwo lèèyàn ṣe fẹ́ ṣiṣẹ́ ọ̀rọ̀ yẹn nísìn ara ń kọ gbogbo àwọn èèyàn ìyẹn wá tún ní ẹ̀yin youth kí ló ṣe púpọ̀ nínú yín náà kí ló dé tá à ń torí ọjà púpọ̀ nínú yín jà tọ́jà yín náà òun èèyàn tó ń jà lẹ́yìn ìkúlé òun ṣé ọpọlọ yín ti yòrò ni kò ṣe gbogbo yín o ẹ̀yin tí ẹlẹ́yìn ṣe kọ́tìsì tẹ́ ẹ lọ para yín sórí yín yí ni ṣé ẹ gbádùn ṣé ẹ wà òkè ṣára yín yá wọ́n nídìí láti lọ test yín because wọn ò bá nídìí láti ẹ̀yin gan ló yẹ kọ́kọ́ lọ sí rehabilitation tí ò bá jẹ́ bẹ́ẹ̀ ṣé àsìkò tá à ń sọ̀rọ̀ yìí ni ó yẹ kí ẹ̀yin youth kọ́kẹ́ máa sọ pé ẹ̀yin àyè ẹ̀yin bùká ẹ̀yin kìnnìkan kẹ́ máa para yín the same irin tútù tẹ́yìn sọ pé ẹ̀ ń wá tẹ́ fẹ́ fi jà kẹ́ fi protect ara yín òun lẹ́yìn mú tẹ́ fi kọjú ìjà síra yín ṣé wọ́n dì yín ni ṣé wọ́n dì yín ni ẹ̀yin youth ṣé ara yín lẹni kẹ́ máa pa ni àwọn ọ̀tá ayé yín wọ́n wà ń bẹ̀ wọ́n mí wọ́n sùn wọ́n jí wọ́n jẹun wọ́n jẹ yan gold ṣẹ́yìn jẹ yan gold ṣe rí yan gold rí ni ṣẹ́yìn ti lọ sí Monaco lórí omi lọ ṣe fàájì bẹ́ẹ̀ ni púpọ̀ nínú yín òde Dubai rí ẹ̀dẹ́ International Muritala Mohammed Airport náà débẹ̀ ẹ wá wo gbogbo nǹkan tó wà nílẹ̀ ẹ rí ṣé àwọn yúùtù tí wọ́n pa lásìkò tí tó kò tó kọ́ ẹ sóbà kájọ plan ìgbé òkè o ẹ jẹ́ ká wo bá ṣe fẹ́ gbé ọ̀rọ̀ yìí gbà ẹ̀yin yẹn lẹ tún wá ń kọjú ìjà síra yín ọlẹ́ ń para yín ẹ lọ pera yín lọ́mọ àyè ọmọ búkà ọmọ kìnnì kan ọmọ irin ọmọ òtútù ọmọ erùpẹ̀ ọmọ igi ọmọ epo ọmọ ẹyẹ ẹ nàìjà mo bí yín ayọ̀ máa pa yín o afọ́fùngbẹ́mu ni yín mo wo dẹ̀ tí wá sọ tá bá rí gbogbo ipá àti agbára tó bá gbàbọ̀dè lórí ẹ̀yin yúùtù ní nàìjíríà tó ní kí ọ̀rọ̀ tó wà lẹ̀ kó má yé yín mọ́ kẹ́ ẹ máa gbógun tira yín ọ̀run àfiná jó wọn lórúkọ jésù gbogbo ipá àti agbára ẹ̀mí òkùnkùn tó bá forí korí tó fi kùlùkùn tó fọwọ́sowọ́pọ̀ lórí ẹ̀yin yúùtù ní nàìjíríà tó ní kẹ́ ẹ má rí ayé yín gbé tó ní kẹ́ ìwásáyé yín páwọn fẹ́ fi ṣòfò mo nílò nínú orúkọ jésù ọ̀run kó pè wọ́n sọ́dọ̀ kí ogun ọ̀run kó já okùn ẹ̀mí wọn kí wọ́n kú ní méjì kan kú ní mẹ́ta mo ní gbogbo ẹ̀yin yúùtù mi nílẹ̀ nàìjíríà pátápátá àgàgà ní ilẹ̀ yorùbá mo lẹ́ ò ṣe rere láyé mo ní ìgbésí ayé tó dára tí gbogbo ọmọ ènìyàn tí wọ́n ń gbé nílé ayé èyí tá à ń gbé lábúrọ̀dù yìí mo lẹ́ lẹ́tọ̀ọ́ sí ni mo ní orúkọ jésù ọ̀run á sọ̀kalẹ̀ fún yín ẹ má para yín mọ́ kí lè para yín fún why are you doing this now nǹkan tẹ́yìn ń wèsì yẹn ẹ sì máa nídìí láti protect ara yín kò yé yín ni nǹkan tẹ́ ń wèsì yẹn ṣe máa nídìí ẹ ló kíìpù ẹ̀ kẹ́ ẹ fi lè protect ara yín nígbà táwọn wèrè yìí bá dé tó bá láwọn béèrè nǹkan tí ẹ tàn fi lé yín lọ́wọ́ ẹ lọ mú pamọ́ ẹ lọ fìmọ̀ ṣọ̀kan àsìkò tẹ́ ẹ̀yin kọ́ tí ìsìtẹ́ máa bára yín jà tẹ́ máa ríra yín lọ́ta kọ́ leléyìí àsìkò tẹ́ máa fìmọ̀ ṣọ̀kan tẹ́ ẹ máa finú konú tẹ́ ẹ máa fẹ́ ìmọ̀ ikùn yín tẹ́ máa fi ṣera wọn báyìí ẹ máa fọwọ́sowọ́pọ̀ láti lè gbógun ti ìwà ìbàjẹ́ àti gbogbo ọ̀tá ayérayé yín láti tẹ̀ wọ́n wọlẹ̀ kọ́ má gbérí mọ́ láyé àsìkò yẹn leléyìí náà ẹ yé para yín mọ́ náà where's others ẹ lọ stop rubbish yẹn o ẹ lọ stop ẹ o àwọn youth náà tún pè mí wọ́n ní mọ̀mí dára lóòótọ́ àwọn oríṣiríṣi fídíò là ń rí tá à ń gbọ́ àwọn náà ti rẹ́dì pé kínní bẹ́ẹ̀ bá rẹ́dì afẹ́kẹ́ rẹ́dì náà ni kò ń ṣe pé ó níjà kan tá a fẹ́ kẹ́ lọ jà èmi àṣepẹ́sẹ̀ kò sẹ́nibọ̀dì tó sọ pé kẹ́ lọ jà àní kẹ́ lọ jà àní kẹ́ ẹ dira bí ọmọ ogun tó le tí ó bá délẹ̀ tó bá ṣẹlẹ̀ tó bá bá yín kọ́ bá yín lákọ̀ bí ìbọn
gẹ́gẹ́ bí ọmọ ilẹ̀ Yorùbá kẹ́ dúró dáadáa kẹ́ dúró déédéé kọ́ yìn kó má wọlé kọ́ ṣá kó má wọlé anything kẹ́ bò wọ́n àwa la wá máa kó wọn lẹ́rú àwọn ò lè wá kó wa lẹ́rú wọn ò tún gbúdọ̀ kó ìran Yorùbá ní ẹrú lélẹ́ẹ̀kejì wọ́n tún fẹ́ wá tà wá sí oko ẹrú mọ́ ká má rí ni Jésù wí ó lè mí sọ fún yín kí ló dé tẹ́ lọ para yín ẹ lọ stop ẹ o ẹ lọ stop ẹ ẹ lọ pe àrò àti ọ̀dọ̀fínú yín ẹ wo ayé yín mo dẹ̀ wo gbogbo yín náà tẹ́lẹ̀ ìṣe kọ́tìsì yìí báyìí sìn ẹ wo bẹ́ẹ̀ ṣe rí rádaràdà tẹ́ rí rédèrèdè ẹ̀ẹ́dùn wò náà ìyà ń jẹ yín ṣọmọ Tẹ́dọ́lá máa lóun fẹ́ join court kí ló fẹ́ fi ṣe àwọn tó ń jẹ owó ilẹ̀ Nàìjíríà wọn ẹ̀ lè rí wọn kán join yín tó hàn ní join yín torí wọ́n ti tọ́ wọ́n rí ayé ti dùn mọ́ wọn wọn ò fẹ́ kú ẹ̀yin tó jẹ́ pé látijọ́ tí ìyá yín ti bí yín títa ríro báyìí ni wọ́n fi tọ́ yín tẹ́ fi débi tẹ́ dé yẹn àsìkò tó yẹ kẹ́ máa sunṣu àlàáfíà jẹ fáwọn òbí yín ẹ kàn máa jàjà tí ò lórí tí ò nídìí ẹ bẹ̀rẹ̀ sí ní kọjú ìbọn síra yín ṣé ìdí ń dì yín ni ṣé ẹ̀fúnfún yín ni ṣé ìwà òkè ní gọ́ọ̀mẹ̀ntì tó yẹ ká jọ kẹ́yìn àtàwa ká jọ fọwọ́sowọ́pọ̀ ká gbógun tì wọ́n ká lé wọn tẹ̀fẹ̀tẹ̀fẹ̀ kúrò nílẹ̀ Nàìjíríà ká dúró ká gba orílẹ̀-èdè wa Yorùbá nation àwọn olórí burúkú kan ṣe fídíò hàn ní pé ká máa fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú Tinubu who is Tinubu who Tinubu ẹ̀ ẹ̀yin tí Tinubu bá fi sí governorship ẹ̀yin lẹ́mọ̀ nǹkan tẹ́ ra ń gbẹ̀ kẹ́ máa san gbèsè ẹ̀ lọ ẹ̀yin tí Tinubu bá ṣe ìrànlọ́wọ́ fún ẹ̀yin lẹ́mọ̀ nǹkan tẹ́ ra ń gbẹ̀ kẹ́ máa san gbèsè ẹ̀ lọ alálàńlá lákòókan wà àwọn òràn ìyá láyà Tinubu torí àwa ò jẹ lọ́wọ́ àwa ò dẹ̀ sọ pé a fẹ́ jẹ lọ́wọ́ ẹ̀ àbí kò yẹ yín bẹ́ẹ̀ yẹn ni tí Tinubu bá fẹ́ kí gbogbo àwọn ọmọ Yorùbá ká nífẹ̀ẹ́ òun ẹni kó lọ fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ọ̀rọ̀ Yorùbá nation we are even ready kó kọ́kọ́ become the first president ní Yorùbá land as a country tó bá lè ṣe yẹn Ọlọ́run ọba ń gbọ́ gẹ́gẹ́gẹ́ láògbé kódà àwọn ọmọ Yorùbá gan ready láti dáríjì gbogbo àṣìṣe wọn àfàìṣe yẹn tẹ́ bá sọ pé dandan ilẹ̀ Nàìjíríà yẹn lẹ́yìn ti fẹ́ jẹ pírẹsidẹ́ǹtì ẹ aṣíyín lẹ máa lọ bẹ èmi kàn mọ̀ ní wípé bí áńgẹ́lì sọ̀kalẹ̀ láti ọ̀run kó wá di pírẹsidẹ́ǹtì Nàìjíríà kàkà kó sàn lára ọmọ ìyá àjẹ́ yóò túbọ̀ máa lé sí ni kò sẹ́nibọ́dì ẹ má rò ó nobody ẹ yé tanra yín kò sí èèyàn kankan tó ń bọ̀ wá ṣe pírẹsidẹ́ǹtì àbí gọ́vnà ní Nàìjíríà tó máa sọ́ọ̀fù pọ́blẹ́mù yín ó máa wọ́ sí ni ó ti rún jẹ́gẹ́ ó ti rún kò sí ẹ yé tanra yín ẹ jẹ́ kó ní kálukú máa lọ ẹ jẹ́ kó ọmọ Yíbò máa lọ lálàáfíà ẹ jẹ́ kí Yorùbá dá dúró káwọn Arẹwà ṣe ti wọn tá a bá dẹ̀ sọ pé ọmọ Yíbò á lọ Yorùbá dá dúró Haúsá dá dúró ìyẹn omi ìpè yìí tẹ wà tẹ ti fẹ́ wa gẹ́gẹ́ bí aya àbí lọ́kọ tẹ ti bímọ sọ́dọ̀ wa tó bá wù yín ni nígbà yẹn tẹ bá lè fẹ́ ìfẹ́ wà nílẹ̀ Yorùbá why not if not ẹ̀dẹ̀ kúkú mọ̀ pé gbogbo orílẹ̀-èdè Nàìjíríà yẹn Yorùbá ló wà friendly jù adẹ̀ wà very accommodating Yorùbá ló máa fi nǹkan nú ilé tó máa fi tọrẹ fàlejò tọmọ ẹgbẹ́ Yorùbá bá wá lòun ò ní a máa ń gbé àlejò sórí báyìí ni so tó bá wù yín dídí ṣíṣàn nígbà yẹn ọwọ́ yín ló wà tẹ bá fẹ́ yìí ṣe pẹ̀lú wa tẹ bá sọ pé ẹ̀ ṣe pẹ̀lú ẹ fẹ́ padà sílùú yín bákan náà sì ni kò fòfàjà competition àti ẹ̀wà láàrin wa because oníkálùkù á fẹ́ ṣe ìlú ẹ̀ country ẹ̀ kó dé dáadáa tó jẹ́ sí wípé bọ́dà máa wà láàrin Yorùbá sí ilẹ̀ Yíbò bọ́dà máa wà láàrin ilẹ̀ Yorùbá sí ilẹ̀ Haúsá láàrin ilẹ̀ Haúsá sí ilẹ̀ Yíbò bọ́dà máa wà oníkálùkù á wà láàyè ẹ̀ gbogbo nǹkan tó bá dé wà ní country oníkálùkù á bẹ̀rẹ̀ sí ní develop ẹ̀ á fi tú ilẹ̀ wa ṣe àwa dẹ̀ mọ̀ wípé ní ilẹ̀ Yorùbá ìwọ̀nba nǹkan tí Ọlọ́run jogún fún wa tí àwọn lọ́gbọ́n tí Ọlọ́run dẹ̀ sọ̀kalẹ̀ sáàrin wa tó mòye tó dẹ̀ ń ṣe dáadáa nílẹ̀ onílẹ̀ tó dẹ̀ rẹ́dì láti padà sí ilẹ̀ Yorùbá land ẹ wá wo nǹkan tá a máa ṣe nígbà yẹn ìwọ̀nba nǹkan tá a ní à á ṣe eku ake bí eku education system wa ó máa yegere ó máa lọ bó ṣe yẹ kó ṣe lọ tó jẹ́ wípé wọ́n máa build ẹ̀ débi wípé certificate wa kò síbi tẹ́ máa gbé wọ̀ lórílẹ̀-èdè àgbáláyé yìí tí wọ́n ní welcome ẹ̀. èmi ni pé mi ì níṣẹ́ lọ́wọ́ iṣẹ́ wà ìwọ tó o bá dẹ̀ wá ṣọ̀lẹ nígbà yẹn gan wàá jẹ ìyà ayọ̀lẹ̀ ò ní sí iṣẹ́ wà a parí ilé ìwé iṣẹ́ á ti wà ńlẹ̀ wàá lọ bẹ̀rẹ̀ iṣẹ́ ni wàá níyàwó lásìkò tó yẹ kó ní kó ṣe lè tọ́sọ gbogbo àwọn brothers mi tọ́sọ wọ́n di old bachelor kalẹ̀ mi ìdẹ́kúkú mi bú àwọn brothers yẹn tí wọ́n bá kọ̀ tí wọ́n ò má rí ìgbà táwọn gò tí ì lè bọ́ ẹnu ara wọn kan yó ṣe wá ròyìn pé àti gbéyàwó sílé ó easy ni
kó tó tọ́jú ìyàwó, kó tó tọ́jú ọmọ, kó tó tọ́jú ẹbí ìyàwó, ọ̀rẹ́, òun gangan. Oníkálùkù wọn ló ń sá fún bùkátà. Ṣùgbọ́n ní àsìkò yìí iṣẹ́ á wà, iná gan á wà, ojú ọ̀nà gbogbo nǹkan tó ti bàjẹ́ lẹ́sẹlẹ́sẹ. Àwa ò sọ fún yín pé lọ́dún tá a bá gbà á yẹn náà ni gbogbo nǹkan wọ̀nyí máa ṣẹlẹ̀ o. A máa build ẹ̀ ní ṣísẹ̀ntẹ̀lé tó já sí wípé ní ìgbà tí gbogbo wa generation wa ìgan bá lọ, àwọn generation tó ń bọ̀, àwọn irú ìyà táwa jẹ yìí kò ní wọn ní jẹ, wọn ò ní jẹ. Ṣùgbọ́n tẹ́ bá ṣe ń sọ wípé wọ́n Nàìjíríà lẹ́yìn kan ṣì ń dìbò fún, kò sọ́jọ́ tí wọ́n Nàìjíríà ń bọ̀ o. Láyé ká má rí ni ẹ lè rí títí tẹ́ fi máa darúgbó, tẹ́ fi máa jáde láyé, tọ́mọ tẹ́ bí àtọmọmọmọmọ yín tó fi máa darúgbó, tó fi máa kú sínú ìṣẹ́ àti ìyà hílà yìí lo. Kò síjọ́ tí Nàìjíríà ń become one. Kò dẹ̀ séyàn tó lè túlẹ̀ Nàìjíríà ṣe torí ó ti bàjẹ́ kọjá repair. Ó ti bàjẹ́ kọjá repair. Kí ló dé tẹ́rù wá bà yín? Gbogbo yín tẹ́ ní property sí ilẹ̀ Yorùbá, a sọ fún yín kékeré kó property yín lọ. Ilé yín náà lóyìn máa jẹ́ ilé yín, ṣọ́ọ̀pù yín lóyìn máa jẹ́ ṣọ́ọ̀pù yín, gbogbo nǹkan yín náà lóyìn máa jẹ́ the same thing. Kò sẹ́ni tó máa gbà lọ́wọ́ yín, ti yín náà ni. Ṣùgbọ́n a kàn jẹ́ wípé oko òun jẹ́ tọmọ àti bàbá kó má làálàá. Bẹ́ẹ̀ ni gbogbo èmi ní àwọn àṣà ilẹ̀ Yorùbá, abẹ́yìn ò mọ̀ pé a ní àṣà, a ní ẹwà èdè, a ní ìṣe gbogbo nǹkan wa, a wá build ẹ̀ tó jẹ́ sí wípé western world gan wọ́n máa ṣíbò wá ni. Ẹ wá wo tẹ́ bá jókòó tẹ́ bá rò ó, kò ṣe pé kíní náà máa rọrùn láti ṣe o. A máa jìyà èdè bẹ́ẹ̀ ni. Tí àwọn ará ìlú Germany tá ń sọ yìí tí di pé everybody ń sáwá, tí Germany wá ń help alára tó help ajérò. Ẹ ti gbàgbé pé ìlú Germany náà ti di zero nígbà kan rí lọ́dún náà lọ́hùn. Àwọn náà farabalẹ̀, wọ́n fọwọ́sowọ́pọ̀, wọ́n dẹ̀ build ìlú wọn. Here we are today. Gbogbo wa sá sí káàkiri, à ń sá lọ London, à ń sá lọ US, à ń sá lọ gbogbo ẹ̀ Canada. Gbogbo àwọn ìlú wọ̀nyí làwọn náà ti go through situation nígbà kan rí. Nísìnyí ẹ jẹ́ ká ta gba ara igi ọ̀pọ̀tọ́ ká kọ́gbọ́n, ẹ jẹ́ ká kọ́gbọ́n lára wọn. For how long ni ẹ̀yin àtẹ̀mí fi máa sá káàkiri? Púpọ̀ nínú wa la dé ìlú òyìnbó. Mo ní àwọn èèyàn lọ́wọ́ tó máa sọ pé tó bá máa kú ẹ má gbé òkú wọn lọ sí Nàìjíríà, ìsìn wọn síbí. A lè mú ọmọ wa wá sílùú Nàìjíríà torí ẹ̀rù ń bà wá. Ẹ wá wò wá, wọ́n ti scatter gbogbo ọmọ ilẹ̀ Yorùbá pátápátá. Àwọn ọmọ tàbí síbí wọn ò mọ ìgbọ́ wa ní Nàìjíríà débi tán máa mọ ọmọ wọn ò mọ fámìlì wa. Orí fóònù ti ń bá wọn sọ̀rọ̀, tó bá rí wọn in life gan wọn ò dára wọn mọ̀. Tí àbádẹ́ tètè dẹ́kun ìwà ìbàjẹ́ yìí, ó máa lágbára gan, ó máa worst gan ni. Táwa bá lọ tó ìrí báyìí, ẹ̀yẹn kan imagine báyé ṣe máa rí gbà táwa bá dàgbà tá a bá lọ tán. Simon O Adebisi death trap. Ta ló ní death trap? Tàbá gbogbo wa mo rí pé Yorùbá, èmi á sòótọ́ ọ̀rọ̀ fún wa, àwa la yọ̀lẹ jù láyé yìí. Yorùbá yọ̀lẹ gan ni o. Ṣùgbọ́n òkété ọpọlọ ni púpọ̀, ọ̀pọ̀lọpọ̀ àwa Yorùbá. Kí ló ṣẹlẹ̀ gangan? Ẹlẹ́dẹ̀ mi á padà dọ́yà ariwo lé pọ̀. Àwa Yorùbá ọpọlọ ni púpọ̀ nínú wa tó jẹ́ pé ibi tó bá tutù báyìí òun la máa ń wá ta fẹ́ bá sí. Púpọ̀ nínú wa àti build kan ó máa dàbí ìgbà tán ní pé kán lọ sí heaven kán lọ mú nǹkan wá. Wọ́n láìmọ̀ wípé òpópó Mẹ́kà tó mọ́ roro yẹn, òpópó Mẹ́kà tó mọ́ roro yín yẹn, àwa ló ń túnṣe nì. Gbogbo yín sá lọ sí Mẹ́kà, ilẹ̀ mímọ́, ọwọ́ ló tún ilẹ̀ mímọ́ ṣe, ọwọ́ ló build ilẹ̀ mímọ́ yẹn kò kàn déédé sọ̀kalẹ̀ gbìm lẹ́ẹ̀kan. Ẹ yé ṣọ̀lẹ, ẹ má jẹ́ aṣọ̀lẹ. Púpọ̀ nínú yín ẹ̀yin náà mọ̀ pé nǹkan tá à ń sọ òótọ́ ni, bọ̀ ìròjú ti bá yín pé ọdún wo ló tó máa tó gba Yorùbá nation yẹn, kó tó gbà, kó tó build ẹ̀, kó tó dàbí kíní. Ẹ wo ó ti pé jù jàre, ẹ wo ẹ jẹ́ ká máa manage ẹ̀ lọ bẹ́ẹ̀ ẹni títí
àánú yín ò ṣe mí. Ojú yín ló pé sí. Ọmọ ọ̀lẹ ló máa ń ronú bẹ́ẹ̀ yẹn. Tó bá ní kó lọ ṣiṣẹ́ àti wò pé ò ṣe ní náà ní iṣẹ́ ìmá tán báyìí sìn. Iṣẹ́ yìí ò ní tán bẹ́ẹ̀ ni kó máa gan mọ́bẹ̀. Kò dẹ̀ mọ̀ pé lè tó fi ń dúró yẹn á ti ṣe àfúnṣẹ́ yẹn. Tí ò bá tiẹ̀ wá bọ́ sí, tí àbá bíòdì ilẹ̀ Yorùbá tán pẹ̀lú èjì wa yìí, àwọn ọmọ èmi ò tẹ̀ sọ pé èjì wa yìí aláwọn ọmọ tá a bí àtàwọn ọmọ táwọn ọmọ yẹn máa bí àtẹ̀tán ti ń bí nísìnyí. Yorùbá ẹ má lọ bá àwọn Yíbò jà mọ́ ní Ládìpọ̀ o. Tí ẹ bá ní ẹni Yorùbá tó bá lọ bá àwọn Yíbò jà ní Ládìpọ̀, kò ń ṣe àwa original ọmọ ilẹ̀ Yorùbá o. Àwọn ọmọ Tinubu ni o. Tinubu ló lè ṣe é. Àwọn ọmọ Jagaba, àwọn ọmọ Aṣíwájú, àwọn náà lọ bá Tinubu jà o. Àwọn ọmọ Adéyínká grandson oníkà lọ bùsọ. Òun ló gbé àwọn lókun àwọn nǹkan tó ná bá àwọn ọmọ Yíbò jà. Ẹ̀yin òpònú ayírádà. Ṣé àwọn ọmọ Yíbò ló yẹ kẹ́ lọ máa kógun jà? Àwọn ọmọ Yíbò kọ́, ṣáwọn náà bá ti yín jẹ́ ni? Wọ́n jọ ń fìyà já ọmọ Yorùbá àti Yíbò ní àtàwùsà. Ṣé àwa ara wa, ẹ ti ẹ̀yin kan, amọ́gbọ́n yín o bàbá Tinubu. Ẹ mọ̀ọ́mọ̀ wọn ṣe pé kí wọ́n lọ àtáàkì wọn káwọn ọmọ Yíbò lè rò pé gbogbo àwa ọmọ Yorùbá irọ́ ni ẹ̀ padà rí ṣe. So that àwa àti àwọn ọmọ Yíbò á lè máa kógun jara wa, àwa máa jà. Irọ́ lẹ pa họ́bì yín, àjà. IPOB, Biafra and Yoruba Nation Odùduwà, we are one. Àti ròpọ̀, àti lẹ̀pọ̀ bàjẹ́. Ìjà yìí àjọ máa jà tó oníkálùkù á máa lọ ẹ̀ pẹ̀lú àlàáfíà. So ẹ tún lọ mú ọgbọ́n mi wá. Ẹ tún lọ mú ọgbọ́n mi, ẹ lọ mú wá Tinubu tẹ́ ẹ bá ti ready láti jẹ́ the first president ní Yorùbá land, Yorùbá nation. Ìgbé òkè o, mo ti lọ́wọ́ sí o. But I will be the first president when we get the Yoruba nation. Àwa náà fọwọ́ sí, ó yẹ máa bọ̀ nlé. Bàbá ẹ máa bọ̀ nlé, ìtẹ́ ṣe ń tàn yẹn náà ti tó. Ẹ fà àwọn ọmọ darandaran lẹ̀ kò lè padà pé yín. Wọn lè fi bẹ̀ yẹn lẹ̀ fún yẹn, lè débẹ̀ tí Jésù ó fi dé. Ẹ lè gbóòórùn ohun yín ni kò padà rọ̀ mẹ́lẹ̀dá yín bàbá. Ẹ lè débẹ̀. Èyí tẹ́ fi ránṣẹ́ síbẹ̀, bàbá Bíntín Òṣíbàjò, ṣẹ́rí tán sọ rádaràdá nígboro ẹnu wọn. Ẹbí wọn ni bàbá Òṣíbàjò àti iye ọdún tó ti wà ń bẹ̀ kí ni Dáúdà wọn dà ṣọ́ọ̀tì ẹ̀rọ ọ̀rọ̀ sọ ni lẹ́yìn kí bàbá gbé fáìlì ẹ̀kọ̀ọ̀kan tó bá kàn sọ pé kọ́ má sọ pé kọ́ mú ti sọ lẹ́nu kúrò wọn tì wọ́n síwájú kí ní kẹ́yìn náà wá sọ nǹkan kan kí lẹ rí ṣe bẹ́ẹ̀ gbogbo ẹ̀yin tẹ́jọ́ ọmọ Yorùbá tẹ́ wà nínú gọ́ọ̀mẹ̀ntì present government kí ni Dáúdà yín dà mọ́ bí yín ni Dáúdà yín ò padà dá nǹkan kan torí wọ́n fún yín pa wọ́n fún yín pa ni wọ́n fún yín ní àyè. Ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá ó dọ̀wọ́ yín àní kẹ́ ẹ ṣe eré kó dára ẹ̀kọ́ ẹ ò ṣe eré kó dára o ẹ̀yin táyé kan ẹ ò ṣe eré gbogbo ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá ẹ̀kọ́ ẹ ò ṣe eré gómìnà àti local government ẹ̀yin ìjòyè ẹ ò ṣe eré o ẹ̀yin láyé kan ẹ báyé jẹ́ o ẹ̀yin ìyálájé ẹ̀kọ́ ẹ ò ṣe eré ẹ̀yin ìyálájà ẹ ò ṣe eré o gbogbo yín ẹ̀yin láyé kan ẹ báyé jẹ́ ni àní kẹ́ ẹ ṣe eré kó dára ẹ ṣe eré kó dára o ẹni ayé kan ẹ ṣe eré. Ẹ̀yin tẹ́ bá fẹ́ pè wọlé ẹ lè pè wọlé nísìn. Àwọn YouTube mi ní Mọ́mí Dára kí ló kù nísìn what is the next step ìgbà wo ni next rally àbí protest mo lémi náà tí mọ̀ púpọ̀ ẹ̀yin tẹ́dẹ̀ bí mi pé ìgbà wo la máa ṣe next rally plan ẹ̀ ní abroad ń bí nǹkan tí a ṣe tí lè sọ pàtó láti ọ̀dọ̀ tèmi in particular ni wípé ẹ mọ̀ pé púpọ̀ àwọn country especially in European country wọ́n ti shut down because of COVID-19 ó ti rise gan so wọ́n shut down wọ́n ò fi àyè gba ju bí èèyàn mẹ́wàá lọ papọ̀ at a time so for this reason a ní lè ṣe until tí kíní yẹn tí lockdown yẹn bá wà relieved èyí tá dẹ̀ fẹ́ ṣe yìí
a fẹ́ ṣe é kó dàbí ti tẹ́lẹ̀ eléyìí máa lágbára gan ni ó máa lẹ́tí kẹ́kẹ́kẹ́ torí wípé ó máa dí gan ni o ẹ̀yin tẹ́lẹ̀ fẹ́ rí mi Nàìjíríà ó yẹ kú palẹ̀mọ́ ó máa lẹ́tí kẹ́ ẹ̀yin ọba ẹlẹ́fẹ́ pa mí àbí èmi kan ń bọ̀ wá mo ń bọ̀ wá sáàfin yín kẹ́ kúkú ṣe nǹkan tó bá wù yín a máa plan ẹ̀ ó máa láòdù káàkiri àgbáyé ni tó jẹ́ pé ẹ̀kan náà ni gbogbo wa máa jáde sí a fẹ́ ṣe lọ́tọ̀ọ̀tọ̀ mọ́. Okay. It is well. Hello, Kala. Hello, ẹ káalẹ́, madam. Ẹ káalẹ́, sir. Adùn gbogbo àtótó yín o. Yes, sir. Ṣé rí ọ̀rọ̀ Yorùbá láàlì tá à ń tẹnumọ́ tá à ń gbàdúrà ẹ má fi bí Tinubu síbẹ̀ ẹ má máa fi àwọn bí Tinubu sí ọ̀rọ̀ wa because àwọn yẹn ò ní kankan tó fẹ́ fà Yorùbá. Èmi and again yẹ́rọ àwa youth wọ́n fún nọ́mà ọ̀tìlẹ́ àwa táwa láprọ̀d nígbà fún wọn ni. Wọ́n ti sọ àwọn Yorùbá lẹ́yìn Awólọ́wọ̀ àwọn Yorùbá tó jáde ẹrú ni wọ́n fún Fúlàní ẹrú ni wọ́n ṣerú títí náà ni. Ẹ wo Fáṣọlá tó ti fi jẹ mínísítà olóyè mẹ́ta kí ló wá kiri mi tó ti pa ọmọ Yorùbá tí wọ́n lè dìde tí wọ́n lè sọ̀rọ̀ wọ́n ń tẹnu kiri wọ́n lọ wá kámẹ́rà nígbà tó ti kámẹ́rà ọ̀hún kí náà mú jáde ò kán bèè lọ́wọ́ wa kán bèè lọ́wọ́ àwọn ọba yẹ̀yẹ́ wa nínú àwọn ọba Yorùbá ló ń ba Yorùbá jẹ́ kò ń sáàmì ṣebí ìjọba wọn rọta wa yìí Queen ló ń jọba àjọgbọ́ pé àmì tẹ kọfà jọba rí. Máa jà fún Nàìjíríà wọn ò tí ì bí wọn because ẹrú ni wọ́n ṣì ń ṣe gbogbo àwọn Tinubu gbogbo àwọn ọba yẹn ẹrú òyìnbó náà jẹ́ Áfíríkà gan àgbẹ̀ ní gbogbo Tinubu gbogbo àwọn tá à ń pè ní èèyàn yẹn olórí oko ní gbogbo wọn kọ̀ dá wọ́n fi àwọn Tinubu ṣe captain ni oko ni wọ́n kà wá kún because wọn rí tiwa rò ẹ̀wọ̀n COVID-19 gan wà nílẹ̀ wọn rí ti Áfíríkà rò lọ́wọ́ yìí ẹ má máa pa àwọn Tinubu pẹ́. Tinubu kan ò lè jà kí Yorùbá because gbogbo bísínẹ́sì wọn wọ́n ti wà ẹ̀wọ̀n Dangote tó bá jẹ́ pé àwọn Yorùbá tó ń pera wọn lọ́ba jáde wọ́n mọ̀ pé wọ́n fẹ́ fi Dangote ṣe bísínẹ́sì ni gbogbo ní ṣíà sínú ẹ̀ àwa Nàìjà wọ́n wà Nàìjà wọ́n lọ kọ́ àwọn Indian wá sínú tírélà kí bí àwọn máa ṣiṣẹ́ bí táwọn ọmọ Yorùbá gidi wà ṣé wọ́n sọ pé àwọn Yorùbá ò lè gbé sìmẹ́ǹtì ni wọ́n mọ̀ ṣe nǹkan tó ń ṣe fáwọn Yorùbá ni láti ilẹ̀ náà ti dà wá àti Ìgbò rú àwa yìí náà àti pẹ́ díẹ̀ láyé ẹ̀ ló màdàmú. À ń gbọ́ yín sà. àti pẹ́ díẹ̀ nígbà táwa ń kékeré ní Yaba àwa ń bá Ìgbò ṣeré ni Ìgbò Emeka Ikechukwu gbogbo àmọ́ yàtọ̀ ìgbà tó torí àwọn bàbá yìí náà ló fi ẹ̀sìn dá ọgbẹ́ ẹ̀rú wọ́n pariwo restructuring wọ́n pariwo Odùduwà mo sọ fẹ́yàn ọkàn mo ní ká ní mo wà ní Nàìjíríà ní EndSARS yẹn bóyá èmi gan ti kú because èmi máa sọ fún mi ò fẹ́ pastor mi ò fẹ́ church mi ò fẹ́ imam because gbogbo àwọn pípì yẹn gọ́ọ̀mẹ̀ntì kan lò wọ́n ni government are using all these people yọba gbàtọ́ ní ọlọ́pàá pastor ọlọ́gbàdàn mo ti mọ̀ pé kò lè go far. You forget about all these religious people. Forget about them. Àwọn yẹn èrò náà wá sọ́kọ̀ kò sí prosperity ò lè jìbìtì náà wá. Lẹ́yìn ìgbà tó ń kọ́ àwọn òyìnbó kọ́ àwọn bàbá alẹ́rú. Ṣèbá àwọn ọba náà lọ fi ṣe captain. Ìsìn wọn ti ń fi àwọn pásítọ̀ àwọn Adébóyè Oyèdépò. Àwọn náà fi ṣe captain modern ẹrú.
ẹ ṣe ẹ bá wa sọ èyí tó kù ní ṣókí kí a lè gbọ́ kọ́ọ̀lù míì náà ẹ ṣe gan ni. Yes sir. Àmín sir. Hello, ẹ kálẹ́ o from US. Yeah, ẹ kálẹ́ o, Sister Dara. Ẹ kálẹ́ sir. Yeah. Ṣé rí mi mọ nǹkan tó ń ṣẹlẹ̀? Ṣé rí nǹkan tí mo rò pé wà lórí show live nsìn? Bẹ́ẹ̀ni. Ṣé wà lórí? Bẹ́ẹ̀ni mo wà lórí show. Sọ̀rọ̀ ní ìsìn. Èèyàn kan sọ̀rọ̀ lọ́wọ́ ń sìn, but ṣé rí nǹkan tí mo fẹ́ sọ ni pé Hello? À ń gbọ́ yín ẹ máa sọ̀rọ̀ yín. Hello? Ṣé rí mo ti fẹ́ make suggestion kan fún yín ti pẹ́ bóyá tẹ bá channels tẹ jẹ́ ká wo kí ni contributions àwọn èèyàn wa as in kí ni people in diaspora kí ni wọ́n rí sí. That's the only way tí mo rí pé a fi achieve aim wa. That's the only way tí mo fi rí pé stress our diaspora will be reduced. Cherry, every little penny any Nigeria in diaspora sends to that country every year should stop. This is it. Màmá mi ni, àbúrò mi, ẹ̀gbọ́n mi, ẹ jẹ́ ká dájú everybody. They will be forced. Yes, they will be forced to go back on the street to fight for their own right. Let me tell you for instance, èmi tí mo bá yín sọ̀rọ̀ yìí, mo ní more than 300 people ní family and friends in Nigeria tí mo ń fún lówó every year. Imagine. Tí n bá stop, ṣẹ́rí tí gbogbo àwọn ẹni yóò bá rí kọ́bọ̀ bọ̀ látọ̀dọ̀ mẹ́rin, ìmí inú wọn ti bá fún 20,000 sí i. Between now and next month, tó máa ná tán á tún padà máa yọ mí lẹ́nu again. But ṣẹ́rí every one of us bá lè stop láti má fún wọn lẹ́ni tí ìmọ̀ they will fight for their rights. Gbogbo wàhálà ti tiwa yà á reduce. The most part of it, difficult aspect of it is púpọ̀ lówó tá a bá send sí Nàìjíríà fáwọn èèyàn. These are the people tó máa cripple àwọn èèyàn láti fi ọgbọ́n kan àbí mi láti fi gba owó yẹn jọ lọ́wọ́ wọn á tún kúrò South America. Kẹlẹ̀ níbi tí satanic attack yẹn lédè. Táwọn bá ń struggle bí tá à ń suffer bí tá à ń send owó fún wọn bẹ̀ yẹn kó fi jẹun. People will like Tinubu àgọ́ wọn ti mọ means àti ways owó epo owó ná ọmọ àgbà owó ìpadà lọ́wọ́ owó táwa send. Fún Nigeria in diaspora is building that country now. Economy one is determined by Nigeria in diaspora. Without us, they cannot survive. Gbogbo ìta àpàrọ̀ àtọ́ba àti ìjòyè yìí, gbogbo wọn àbẹ̀rẹ̀ sí ní kérora tí kọ́bọ̀ bá wọ Nàìjíríà láàrin 3-4 months. Nǹkan tá a máa ṣe náà nìyẹn. Not only America, every country in the world. Yes. We send money, they bring money to Nigeria to their people, family and friends back home. Ṣé gbogbo owó yìí ń gbà mí ṣẹ́rí for instance? Àbúrò yìí tẹ́lá fún ní 50,000 sí kẹ́ complain bẹ́ẹ̀ ṣe ń complain látàárọ̀ yìí between now and tomorrow morning ní listen sí láwọn bá ṣe di 50,000 tó fi survive lápò. That's what I see. Lots of my people are there because I know many people before I left that country. Yes. I'm a politician. This is the reason I'm saying this. Yes. You realize from the perspective mi pẹ̀lú àwọn èèyàn mi nìyẹn. Jerry, gbogbo wọn máa ń complain lẹ́dọ̀ wọn tó bá ní ìtọ́wà desperate in need of money. Wọ́n máa sọ fún yín pé kíní kan ní lóòótọ́ lẹ́sọ̀ kíní kan. Ṣé tó bá ti fún wọn lówó tó bá ti dọ́pọ̀ wọn báyìí tára wọn ti tutù. Wọn ò fẹ́ gbọ́rọ̀ yẹn mọ́ anybody ò ní ṣe nǹkan kan bó ṣe ń live life wọn nìyẹn. And they continue to live like that. They continue to live like that because it's not only me. Everybody else in diaspora that have families. Tẹ́ bá wọ̀ ní ìsìn hàn níṣẹ́ méjì social media yẹn ní Facebook yẹn ni. Tọ́ba ẹni tó mọ̀ yín níṣẹ́ tó mọ̀ mí maybe due to the fact that it's our friend before we left, right? Tó bá pè mí tí mi bá ní mi ò ní lọ́wọ́ ìyá pé ẹ̀yin. If we put 3 people in diaspora like that, you know definitely something is going to come out. There is something coming out from their pocket was part of the reason they are not ready to do anything to make any sacrifice for the freedom of themselves. They may continue. Àwọn àmì ìbàyẹn náà àròwó yẹn lọ́fẹ̀ẹ́. Ẹ bá nígbà tẹ bẹ̀rẹ̀ program yẹn nípa wẹ́dà mo nítọ̀dọ̀ mi freezing cold láàárọ̀ yìí. Yes. Ó ń freezing cold ẹ̀rí ni inú freezing cold àwọn ti máa lọ struggle bí a máa kó pé a máa ṣe gbá a máa ṣàwo. Yes, àwọn akọ́nìyà ń jẹ
but lè léèyàn bẹ́ẹ̀ yẹn ká láà léèyàn ká má help ká má support wọn. Àmọ́ it's not easy to survive in that country. But they themselves are not willing to support themselves. They are not willing to fight for their freedom. Ẹ God, sir. For every one of us to do. Let us just ignore them for 6 months. Come and send the couple. The American government know how much Nigerians in America but àwọn Nigerians fúnra wọn mọ lọ́rọ̀ torí pé one of either way ṣe mọ̀ jọ́jọ́ ìbádí 20 jọ́jọ́ ìbádí 30 wọn ò fẹ́ kí ẹ̀ láti lọ face reality. That's what I see. That's my submission. God bless you, sir. Thank you, sir. Yeah, we need to work that kind of that. Let's stop sending any penny to that country. Leave them all by themselves. So, but situation, let them continue that way. Then we shall see what happens. Yes, sir. God bless you, sir. Thank you very much. You are welcome, sir. Mo rí pé yan kọ́kọ́ síbí pé every time the same story and all this thing. My dear, the same story ló máa jẹ́ o until ìgbà tí nǹkan tá ń fẹ́ tó bá materialize àbí kò yé yín báyìí. The same story yẹn ni nítorí wípé àwọn kan wà tí wọ́n ti gbọ́ gbogbo nǹkan tá ń sọ yìí, àwọn tí wọ́n dẹ̀ ti gbọ́ rárá tí wọ́n ti gbọ́ nǹkan tó ń lọ, àwọn ló pọ̀ ju àwọn tó ti gbọ́ lọ. That is why we have to be there saying it again and again and again and again till tó bá tàn káàkiri. Níwọ̀n ìgbà tí campaign ò bá ti ń sọ àwọn wèrè wọ̀nyí tí wọ́n ń campaign tí wọ́n dẹ̀ sí mi kò lè sọ àwa náà torí pé ọ̀nà táwa náà fi lè campaign òun là ń ṣe yìí àbí kò yé yín bẹ́ẹ̀. Nigeria government ń sìn yìí nígbà tí December ń súnmọ́ wọ́n ò ṣe ọ̀nà bí bó ṣe máa release owó tó wó máa circulate ní country yẹn at least for the festival period. Ìgbà yẹn ni gọ́ọ̀mẹ̀ntì ṣẹ̀ṣẹ̀ tó wá sọ fún owó kún owó epo. Tọ́tún wá sọ di ṣé 165 per litre bẹ́ẹ̀ yẹn to 170 between 165 to 170 per litre. Wọ́n ọ̀rọ̀ oore fún yín. Ṣé mọ̀ pé gbogbo àwọn tó àgbààgbà wọn yìí àtàwọn gbogbo àwọn tá à ń sọ̀rọ̀ wọn yìí gọ́ọ̀mẹ̀ntì ló ń fún mọ́tò wọn. Àwọn gọ́ọ̀mẹ̀ntì owó gọ́ọ̀mẹ̀ntì náà fi ń ra epo sínú generator wọn. Ìwọ ló máa lọ hustle bó ṣe máa ṣe everything fúnra lára ẹ̀, no support from nowhere. And you know what? Lóòótọ́ ni Kọ́lá yẹn sọ ipe tá a bá ń sọ bá ṣe ń sọ yìí ẹ̀ nífẹ̀ẹ́ gbọ́ òótọ́ dẹ̀ ni nǹkan tí Kọ́lá yẹn sọ. Èmi náà ti máa ń notice kìíní yẹn even àgàgà àwọn family àtọ̀rẹ́ wa tó bá wá abroad tó bá wá kí wa àbọ̀ wá ra ọjà tó bá débi tó rí wa bá ṣe ń ṣe wàhálà ká tó rí €1 àbí 1 cent àánú wa máa ń ṣe wọ́n gbẹ̀yìn wa máa ní ẹ pẹ̀lẹ́ bẹ́ẹ̀ ni àwọn tó wà Nàìjíríà wọn ò ní mọ̀ mo kúkú máa ń sọ fún wọn pé kò í sí àti rówó iná ìrọ̀nà ń pa ẹ̀yin ẹ jẹ́ kí wọ́n gbé báàgì wọn ká ẹ ṣe báyìí bá sí wọn tó bá ti délé the following day ẹ fún wọn ní 3 days wọ́n ti gbàgbé gbogbo nǹkan tó fojú rí yẹn. Àwọn gọ́nà tó máa sọ fáwọn tó wà Nàìjíríà pé kí ni èlò náà ló fẹ́ fi ránṣẹ́ yóò mọ̀ pé tó bá ti mú iye báyìí ló máa jẹ́ ní Nàìjíríà money ní náírà. Wọ́n ti gbàgbé gbogbo nǹkan tó fojú rí gbogbo bó ṣe jáde látàárọ̀ tó jí jáde kúrò láago 4 tó wọlé láago 11 alẹ́ yẹn wọ́n ti gbàgbé ẹ̀kẹ́. Ó tún dìgbà tó bá tún padà wá so until ìgbà tí àwa gan ẹ̀yin náà Yorùbá náà lẹ́dẹ̀ pòwe ẹ̀yin lẹ sọ pé tí a bá yọ ẹpin lójú ká fi wọn ojú ò ní padà mọ̀ pé nǹkan tó ń ṣe ò dáa. Ṣebí Nigeria government àtàwọn Nigerian citizen bẹ́ẹ̀ wọ́n believe ipa àwa tá wà labroad àwa là ń gbógun tì wọ́n láìmọ̀ ipa àwa gan là ń ṣe tiwọn. Ó fẹ́ kí ẹ̀yin àtẹ̀mí ká wá sílùú òyìnbó ká ṣiṣẹ́ ká kú sórí mo ṣe púpọ̀ nínú wa ṣiṣẹ́ bẹ́ẹ̀ ni máa kú èyí tó ti sick dànù ti sick sínú. Property tó rà sílùú Nàìjíríà kò tí ì fojú rí báyìí wọ́n ti tì í mọ́ bí wọ́n ti tì í mọ́ ìlú òyìnbó àwọn family ọ̀rẹ́ wọ́n ti tì í mọ́ ìlú òyìnbó wọ́n tì í tọmọtọmọ tayátayá tọkọtọkọ ìmí wọn á gbé àìsàn burúkú lé lórí ìmí wọn ti yà á ní wèrè torí nǹkan tó jíṣẹ́ tó jìyà fún wọn ò fẹ́ kó padà wá sí Nàìjíríà kó wá béèrè property yẹn débi tó máa sọ pé ọmọ ẹ̀ máa wá ṣe àwọn ọmọ tí a kó lọ sí Nàìjíríà tí wọn ò mọ ẹbí tí wọn ò máa rá tá a dẹ̀ ti ṣiṣẹ́ bí gbogbo owó tó yẹ ká mú ká fi jẹun gidi ká fi ṣe life gidi tó yẹ ká fi tọ́jú àwọn ọmọ gan Nàìjíríà là fi ránṣẹ́ sí ẹ bá wa ralẹ̀ ẹ máa bá wa kọ́lé. Àwọn ọmọ tá a lè kó lọ sínú ilé ọ̀hún nígbà tó bá ti wá pa wá tán tá a lọ tán ṣé àwọn ọmọ tí wọn ò tiẹ̀ dé Nàìjíríà rẹ̀ àwọn náà fẹ́ lọ béèrè ogún. Èyí tó bá jẹjà sọ pé bí yán bí sí Nàìjíríà tó wá síbí tó bá wá padà pé òun fẹ́ property ìyá mi àbí bàbá mi ni wọ́n á wá tiẹ̀ fún
ìkà yẹn ni wọ́n mọ̀ ṣe láyé wọn. Ogun burúkú tó fi ń ba yé ara wọn àwọn ọmọ Yorùbá ara wọn jẹ́. Òun la ní kẹ́ lọ lò fún àwọn ọmọ ìran Fúlàní kán jẹ́ kárí ilé ayé gbé ká sí mi. Ogun yín padà domi báyìí sìn. Ṣùgbọ́n tó bá ní kẹ́ yàyàn ní wèrè kẹ́ ya ọmọ Yorùbá ẹgbẹ́ yín wèrè wàláì ìṣẹ́jú kan ni. Tó bá ní kán ba yé èèyàn jẹ́ ká gbàdúrà bí èpè ká má rọ̀jò èpè ká má lè gbàdúrà tó máa tún ayé èèyàn ṣe kéèyàn máa wà kó bọ́ síta sí kó lóun wá ṣe prayer ni kó rọ̀jò èpè burúkú lẹ́yìn kó ní in Jesus name ká tún rẹ̀yìn dìdìrín òpònú kan kẹ́ tún máa sọ ẹ̀mẹ̀ ṣé ẹ̀ ponú ni. Ìkà yẹn lè gùdù sí ìkà. Ẹ jẹ́ kí gbogbo wa tá a wà in diaspora ẹ má jẹ́ àfọwọ́ ránṣẹ́ sí anybody mọ́. Ṣebí wọ́n ní wọn Nàìjíríà làwọn fẹ́ ẹ má fún wọn ní owó mọ́ tó bá ti béèrè owó ẹnìkan lọ bá Tinubu. Wọ́n ní ká wá gbé Tinubu ẹnìkan lọ bá Tinubu ẹnìkan lọ bá gbogbo àwọn ọba ilẹ̀ Yorùbá ẹnìkan lọ bá ìran Fúlàní ẹ lọ́kọ́là. Sister Dora ìkàlẹ̀. Ẹ̀kúṣẹ́. Yes sir. Àbí. Ọ̀rọ̀ tó yìí. Ọ̀nà tó tún gbáyọ̀ yìí tún lágbára o. Ẹ wò ó, sórí ẹ má gbàgbé pé àìdíà yẹn ó dá o, kò ṣe pé kò ṣe good idea ó dá o, but tó wà ń bẹ̀ ní pé ẹ̀jọ̀ nípa ọpọlọ kékeré tèmi ni o. Tá a bá bẹ̀rẹ̀ sí ní máa ṣe nǹkan báyẹn ní Europe nígbà tá a tó ń bẹ̀rẹ̀ sí wọn Nàìjíríà ẹ má gbàgbé táwọn kan wọ́n wà powerful Nàìjíríà o. Tí tó bá wà frustrated wípé lówó wa lọ ṣe àwọn nǹkan tí kò yẹ. Wọ́n máa fi agbára máa tì wọ́n mọ́wọ́, wọ́n máa fi agbára máa tì sí. Nǹkan tó fìtì wọn nìyẹn. Bọ̀dá mi nǹkan tó fìtì wọn nìyẹn ṣe bá ní ká jọ fọwọ́sowọ́pọ̀ ká build ìgbésí ayé tó dáa fúnra wa ni wọ́n dẹ̀ ní rọ wọ́n ní àwọn ìjọba tó wà níbẹ̀ sí òun làwọn fẹ́ wọ́n Nàìjíríà ni tó bá padà tì wọ́n mọ́lé kọjọ́ máa sọ̀tì ẹ̀ náà. Ẹ wo Sister Dora àwọn tó fẹ́ wá Nàìjíríà yìí àwọn tí Tinubu tó rìkúrùtù ni o àwọn supporter Tinubu ni o. Kò ṣe supporter Tinubu nìkan mo máa disagree pẹ̀lú yín àìmọye fámìlì wa gan ní Nàìjíríà àtàwa tá a sọ pé Yorùbá nation ya àìmọye fámìlì àtọ̀rẹ́ tá a ti pè tá a sọ fún tó ń bá wa ágì nínú abroad tájọ wà yìí àìmọye àwọn ọmọ Nàìjíríà tó máa sọ pé una dey waste una time na wọn Nàìjíríà nothing go fit happen bẹ́ẹ̀ ni so tí a bá fi oògùn dọ́mọ bàbá ọmọ ìyẹn ni wò ọmọ bàbá ò ní padà sá fún ni pé wèrè lélẹ́yìí kẹ́ ẹ̀ àní ẹjẹ́ kan lọ ṣe bí wọ́n Nàìjíríà náà fẹ́ ẹjẹ́ kan lọ bá wọ́n Nàìjíríà tó bá wá tì wọ́n mọ́lẹ̀ ẹjẹ́ tì wọ́n mọ́ bẹ́ẹ̀ kẹ́ ẹjẹ́ kan tì wọ́n mọ́ bẹ́ẹ̀ nǹkan tó ń fẹ́ òun ló yó wọn ara gọ́ọ̀mẹ̀ntì tó ń fọwọ́ sí nìyẹn wọ́n Nàìjíríà náà fẹ́ tí wọ́n Nàìjíríà bá wá láwọn mẹ́wọ̀n ara wọn Nàìjíríà náà ní. Òótọ́ lọ sọ mo tún gbà yẹn ẹ wo mo fẹ́ ṣàkíyèsí ní sọ̀rọ̀ kan tẹ́ ẹ sọ tẹ́lẹ̀ ṣe rí kò ṣe gbogbo ẹ̀ náà ni ká tọ̀ka ká máa nù ká sí pé Tinubu ló ṣe bí àwọn ìtọ́lọjà ní Èkó yẹn tọ́lọjà ní Ládìpọ̀ yẹn ó lè jẹ́ pé àwọn Fúlàní ló organize ẹ̀ wọ́n má gbàgbé àwọn tí organize bọ̀ láti gbé ọgbẹ́gbẹ́ ọ tí organize ra wọn bọ̀ ọ̀rọ̀ ìpè tí confusion bá wà ní Èkó kí pírọ́blẹ́mù bá wà tán bá da orí Yorùbá àti orí Yíbò máa pọ̀ táwọn bá ń jà táwọn bá ń bára wọn máa jà àwọn máa ní pìsì nínú àtúnṣe. Ìdí gan-an rèé kọ́là mi tó ṣe jẹ́ wípé àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá including Tinubu himself tó ṣe gbúdọ̀ ní láti fọwọ́sowọ́pọ̀ tí ìrẹ́pọ̀ gbúdọ̀ wà láàrin wa nílẹ̀ Yorùbá because tá a bá jọ fi ìmọ̀ ṣọ̀kan ó wá pé èèyàn tó fẹ́ lò against ara wa kò sí náà ṣùgbọ́n nígbà tó bá ti sọ pé bó ṣe fẹ́ nìyẹn bó ṣe máa rí jẹ́ náà nìyẹn. ìpọ̀sán oúnjẹ lábẹ́ wọn nǹkan tó ń jẹ òní jẹ́ kó gbọ́n ọ̀fẹ́ dìde rárá ọlọ́run á dẹ̀ sẹ́ǹdì mọ́sẹ̀ kan fún wa Nàìjíríà yẹn tó máa dìde ṣe rí ilẹ̀ Côte d'Ivoire tẹ́lẹ̀tẹ́lẹ̀ ilẹ̀ Côte d'Ivoire ní Côte d'Ivoire lẹ́yìn olórí kan rìlì ní Bouaké another olórí kan rìlì ní capital city wọn. In the last 5 years, this long ago. Why? Because eléyìí ó lágbára, but àwọn táwa ní ọ̀ lágbára láti jà. Ọ̀ ní agbára láti jà, láti kó àwọn èèyàn jọ.
àwọn tó yẹ kó kọ́ àwọn èèyàn jẹ àwọn yẹn kékeré tọ́hún tíjọba ń fún wọn yẹn ó tẹ wọn lọ́rùn ọ̀rọ̀ àtọ́jú ẹ̀ sábẹ́. bẹ́ẹ̀ tó bá ṣẹlẹ̀ ìgbà yẹn ló máa mọ̀ pé àgbá inú ojú wọn máa wá kílẹ̀ ńgbà yẹn. ẹ ṣeun gan ni. tó bá ṣẹlẹ̀ sí wọn Nàìjíríà ká gbàgbé wọn Nàìjíríà ká gbàgbé ìbò 23 ká gbàgbé ẹ̀. Okay, ẹ ṣe kò ní ṣe é ṣe ní lágbára Ọlọ́run. ẹ ṣe gan sista gbára ẹ fún jẹ. Yes sir. Fídíò idiot yìí dá o. Nínú fídíò yẹn gan bí mi mo delete rẹ̀. Hello caller. Ẹgbẹ́ náà lè fà. Hello. Ẹ kálẹ́ sà o. Ẹ kálẹ́ ń bẹ̀ o. Yes sir. Ẹ kú ètò. Yes sir. Hello. Ẹ máa sọ̀rọ̀ yín à ń gbọ́ yín sà. Okay. Nǹkan tó ṣẹlẹ̀ tí mo rí sọ fún yín ni pé àkọ́kọ́ nínú ọ̀rọ̀ tó ta nílẹ̀ ní issue nílùú yẹn púpọ̀ àwọn èèyàn wa kan wọn ò understand ọ̀rọ̀ ọ̀pọ̀ Oòduà. Tẹ bá ń bẹ́ẹ̀ lómi sọ̀rọ̀ ó máa sọ bẹ́ẹ̀ ó máa dá yín lóbẹ́ ní pé ẹ̀ ń bá ti sí sọ̀rọ̀ àbòjì ni. Òye yẹn òye wọn délẹ̀ wọn ò dẹ̀ fẹ́ gbọ́ ọ̀rọ̀ wọn dàbí ọ̀rọ̀ àwọn ọmọ Ísírẹ́lì tó fẹ́ kókó tí Mósè fẹ́ kókó ni. Wọ́n ní ó sọ fáwọn káwọn ṣì wà nínú ilẹ̀ ibi táwọn wà káwọn máa jẹ kòkó bá táwọn jẹ ju kẹwàá káwọn lọ sí ibi kan táwọn mọ̀ lọ. Ẹ̀kejì ni pé ńgbàtọ̀ náà ti bọ́dà ṣé wọ́n ti bọ́dà náà ti. Wọ́n ò tí o. Wọ́n ò ti bọ́dà náà ti. Tọ̀dọ̀ yín nìkan ni o. Wọ́n ò tí. Wọ́n ṣe yẹn fún wa ní pé kébí lè pa wọ́n sílẹ̀. Ebe ni tẹ́bí bá wà ní tó bá rí jẹjẹ ló fẹ́ jagun ló fẹ́ jà. Ìgbà tí Yorùbá rí jẹjẹ kò ní tó máa ṣe fún ló máa gbà. Wọ́n ṣe yẹn so wọ́n mọ̀ ṣe ni plan work ni. Àwọn àgbààgbà wa wọ́n dẹ̀ wáyé wọn ní kọ́ máa sọ̀rọ̀ ṣé ìgbà tí àwọn àgbààgbà wà ní kí làgbà ń ṣe. Ókè ṣe bí Dangote rí bí kọ́tìmẹ́ǹtì wọlé kó jáde sìn. Gbogbo nǹkan ni Dangote ń ṣe ní Nàìjíríà sìn. Every business àfẹ́lẹ́ tí ò bá wu Dangote ni. Any business tó bá wà ní Nàìjíríà yẹn tó bá ti wu Dangote láti ṣe wọ́n máa ń gbé gbogbo ẹ̀ lé lọ́wọ́ tẹ́lẹ̀ ọ̀dọ́ tó ti ṣe nìyẹn. Gbogbo onídìí ẹ̀ lájú kẹta tí mo tún rí sọ fún yín ni pé ṣe ráwọn àwọn tó ń ṣe bìrìdì kejì yẹn gbogbo street àdúgbò ilẹ̀ Yorùbá náà ti kún. Àti Nìjẹ̀ wọn o àti Ṣáàdì wọn o àti Libya wọn náà ti kún street wa. Wọ́n bá wa tá a wà ní European àti America bí anywhere else ní diaspora yìí àwọn owó yẹn náà fi ń survive níbẹ̀. So inú yẹn rí tẹ́ bá ti lè dábàá dáwọ́ owó yẹn dúró wọ́n á rí effect. Ẹ̀kẹta ni tó tó parí ẹ̀ ni pé àwọn tí wọ́n rí irú jẹjẹ tẹ́ bá tó lọ náà fún wọn lówó mọ́ èèlò tán fún wọn tẹ́lẹ̀ ó máa ga sí. Ṣé ti rí nǹkan tó kọ síbẹ̀ yẹn? Wọ́n á tètè rí sí láti lọ́wọ́ wọn. Wọ́n ní ẹ̀yin ASUU ẹ má bínú kọ́là mi wọ́n ní ASUU urges undergraduates to acquire skills, travels and have fun, which means education in Nigeria is zero. Is that your one Nigeria you are waiting for? Ẹ máa sọ̀rọ̀ yín. Kò sí yẹn tẹ́lẹ̀ ìyẹn ọkàn tọ́ra wa jẹ́ for long years ni kò sí nǹkan tó jẹ́ wọ́n Nàìjíríà akàn full akàn rán. Tí n bá import kan wọlé láti outside the country kẹ́yìn import ẹ̀ wọlé ẹ̀rí bó ṣe máa ṣẹlẹ̀. Èmi ti kó ọ̀kan láti Saudi gba Kánò, mo ti kó ọ̀kan lọ láti Saudi gbèkó, mo mọ tójú mi rí. Mo ti gba abroad wọ ibi Kánò lọ abroad. That is one of the military. Bó ṣe ń na citizen ṣẹ́tírí. Tẹ bá dẹ̀ fẹ́ wọ yunifásitì ní Nàìjíríà, tẹ bá jẹ́ ẹni tó bí sí Kánò, tẹ fẹ́ wọ̀, point grade tẹ máa lò, ó yàtọ̀ sẹ́ni tó wà ní Lẹ́kọ̀ọ́ àbí Abẹ́òkúta. Bẹ́ẹ̀ bá wo mínísítì tẹ́fẹ́ staff ó ní nǹkan tó máa bèrè lọ́wọ́ yín as a northerner ó ní tó máa bèrè lọ́wọ́ yín as a southerner. Ṣé religion la fi jọra kọ àjọra? Kò sí nǹkan la fi jọra kò sí èdè kò sí nǹkan tó pa á pọ̀. So why are we fooling ourselves about what is not?
but àwọn èèyàn wa gangan dẹ̀yìn ká máa tún betray ara wa yóò ti kò jẹ́ kọ́rọ̀ gan yá láti sọ dáadáa gbà míì. bẹ́ẹ̀ni ẹ ṣeun gan ni. tẹ bá kọjá lọ ní mi gbé Kánò díẹ̀ mo dẹ̀ rí tó dúró díẹ̀ tẹ bá lè rọ ọlọ́pàá kó dáa dúró ní ha o wọn bí ọlọ́pàá náà rí. ẹ rí bó ṣe máa ń lo àwọn yúùtù ní lẹ́nu ìgbà tó ṣe protest lọ́dọ̀ wa ẹ rí bó ṣe máa ń harass àwọn yúùtù wọ́n wá wọnú ilé wọn wọ́n lọ mú wọn ní kankan àwa wí tó wọ́n lọ ṣa gbogbo àwọn actors and actresses gbogbo àwọn artists yẹn. mo gbé Ibrahim Taiwo ní Kánò wọn bí ọlọ́pàá náà rí kó lọ dá mi dúró pẹ̀lú mọ́tò tí mo ló gbà náà. ẹ ṣeun thank you sir. You're welcome ma ẹ máa kú ẹkúṣẹ́ náà Olúwa fún wa ṣe o. àmín sà. mo fẹ́ kẹ́ rí nǹkan tó ń ṣẹlẹ̀ I still don't understand èyí tí ẹ̀yin èèyàn ò tí understand nínú gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní Nàìjíríà mẹ́wàá ń ṣẹlẹ̀ àwọn youth mi wọ́n ń pa àwọn ọmọ wọn yìí. ṣe rí bí ọlọ́pàá ṣe yá ara sí wọn military ṣe rí. àwọn military wọ́n wá di wèrè ìgbà tí wọn kì í ṣènìyàn wọ́n ti di wèrè wọ́n ti dé hànà wọ́n ti dé hànà sínú Boko Haram nínú gbó Sambisa wọ́n ti ṣe bí ọlọ́dẹ orí wọ́n ti bá igi gé wọ́n ti bá gímù wọ́n ti yàdìgbòlugi ẹ wá kó wọn wá sáàrin ìlú láàrin àwọn ènìyàn ẹ wá ní kó má ṣe bí ẹranko wọ́n ṣe bí ẹranko fa wọ́n ṣe bí ẹranko mọ̀nà. àti wípé gan kí ni àwọn military kí náà wá láàrin ìlú ṣe bọ́ ọlọ́pàá ló máa ń wà láàrin ìlú ṣebí tógun bá ń jà náà máa ń kó wọn náà máa lọ ń jagun. Nàìjíríà ni mo rí níbi tí àwọn military officer tó ti máa gba gbogbo iṣẹ́ tí ọlọ́pàá ń ṣe àwọn náà dẹ̀ ń ṣe ń sìn. ìgbà tí mo kàn ti give up on Nigeria government nígbà tí police IG tó ń sọ pé kí OPC kí wọ́n máa ṣọ́ police station ó máa ṣe o ó ṣe fún ayé yín ó ṣe fún ayé yín kí OPC wá máa ṣọ́ kí OPC kó wá máa ṣọ́ police station ó ti tán ẹ kálẹ́ ìyá mi. Hello, ìyá. Ẹ kúrò ẹ kálẹ́ o. Yes ma. Ṣàlàáfíà lẹ́wà. Ẹ kúṣẹ́. Ẹ káàbọ̀ ma. It is well. Ọlọ́run á bá wa ṣe. Àmín ma. Nípa ọ̀rọ̀ tẹ́ ń sọ, brothers mi tó pè lẹ́ẹ̀kan tó sọ pé ká má sẹ́ndì owó sílé mọ́. Ìyẹn máa jẹ́ kan nu àjẹ́ńdà wa. Tó ọ̀bá gba owó mọ́, wọ́n á mọ̀ wípé kíní then again náà à lè blame wọn. Ṣá lè blame wọn jù ní. Ẹ mọ̀ pé tíṣẹ́ bá ti pọ̀ jù, ó máa ń dọpọlọ èèyàn rú. Tí wàhálà bá ti pọ̀ jù, ohun tó yẹ ọpọlọ tó yẹ kó wà láàrin ó ti bọ́ sí iwájú. Kọ́lọ́ ń ṣàgbà gbogbo ògo ni. Bọ̀ tó bá jẹ́ wípé èèyàn rí yàn, ara àwọn ẹbí wa tá à ń sọ fún táwọn náà ṣorí kunkun, ẹ jẹ́ ká sọ. Then àwọn míì náà wọ́n á ní láti change their mindset. Not all of them wọ́n ní opportunity láti ní internet. Tó o bá ṣe yẹn, a tún máa tún ṣe náà pé kí ni àwọn nǹkan táwa náà ṣe láti fi jí àwọn up. Ó wà very very important. Ìmí ìtọ́ bá ṣe ń dá yín lóhùn, òun lẹ fi máa mọ̀ wípé eléyìí ò ní nǹkan kan ṣe. Olórí. Ó dà pé 50,000 tí wọ́n fún every month. Olórí, ẹ jọ̀ọ́ ẹ fún mi ní 1 second. Ẹ wo gọ́vnà yìí rèé o, níbi tó ti sọ pé kò sí employment ní Nàìjíríà. Wọ́n ní wọ́n unveil first electric kí náà kọ síbẹ̀ gan-an. Wọ́n ní Governor Sanwo-Olu unveils first electric car assembly in Lagos. Ẹ jọ̀ọ́ ṣé Nàìjíríà tí ò sí ná? Ṣé Nàìjíríà tó náà bẹ̀ ò dá? Ó mà ṣe o, èyí ò láàyè ọkọ̀ ẹ̀fọ́ yé o. Wọ́n mọ̀ wípé eléyìí ò ń lepo. Àbí mọ́tò tí ò ń lepo. Ṣé bí mọ́tò lẹ́rẹ́ ó ti ẹ̀ dá? Ìyá mi ni ó dá. Ṣé rí Ọlọ́run
ṣàánú nàìjíríà o ṣé a rí very soon epo tí wọ́n ń gbowó ẹ̀ tí wọ́n fún wa yẹn epo yẹn ó máa useless mọ́ wọn lọ́wọ́ inú mi ti ẹ̀dùn point tẹ yọ yẹn sanwó kú ó da nǹkan tó ti ẹ̀gbẹ́ jáde yẹn òpònú ayírádà ṣerú ìlú tí ẹ wọ́n sọ ní ṣẹ́fẹ́ wa tẹ́ ń gbowó ẹ̀ tẹ́ ẹ̀ fi look after wa tó jẹ́ fúlàní nìkan ló ná àtẹ̀yí jẹgúdíjẹra epo ọ̀hún máa di useless very soon. Ìwọ lọ́ǹchì mọ́tò ọmọkàn mọ́tò tó lọ́ǹchì ó ní í ṣe pẹ̀lú electricity 24 hours electricity ìlú tẹ́ ẹ ní tẹ́ fún wọn níná gbogbo èèyàn ń sọ̀rọ̀ ìlú ìwọ náà ń sọ̀rọ̀ orí ò pé ó sick you are very sick ìwọ àtàwọn ìjọba wèrè tẹ́ kóra yín jẹ ẹ̀yin ìjọba mùjẹmùjẹ ayé yín máa bàjẹ́ títì ni irú yìí wọ́n wá ń sọ èèyàn máa ń dáná wọ́n wọ́n bọ̀ kọ́ńkọ́ kọ́ńtì tó ń lọ́ọ̀tì electric car nàìjíríà wọ́n ń sọ ẹ mọ̀ ọmọ ẹ sọ ayé àwọn èèyàn sínú òkùnkùn ọwọ́ afẹ́ wá fẹ́ máa lọ́ọ̀tì mọ́tò ní ìṣẹ́ wọ́n torí ìyẹn wọ́n fáwọn èèyàn níná ayé yín máa burú ni ẹ ní jẹun tó dáa ní ẹgbàrá ọlọ́run ẹ ṣe ń fara ní àwọn èèyàn ara máa ní á ní yín tọmọtọmọ tẹbítẹbí taratara àtàwọn tó súnmọ́ yín tí wọ́n bá yín tó sọ̀rọ̀ tó bó ṣe jẹ́ nìyẹn ìyá mi kí ni contribution tiwa gangan náà every one of us kí ni nǹkan tá à ń ṣe another topic mi tó yẹ kẹ́ ẹ tún gbé jáde nìyẹn ẹni tó bá ti pè wọlé kí ni nǹkan tó ṣe. olórí ẹ jẹ́ kí n ṣàlàyé kankan fún yín ṣé mọ̀ pé gbogbo wa náà láti jọ fẹnu kò í pé gbogbo ìgbésẹ̀ tá a bá dẹ̀ fẹ́ gbé ká má máa sọ lórí social media mọ́ èmi dẹ̀ advice. rárá ẹ má bẹ̀rẹ̀ èmi dẹ̀ advice àwọn èèyàn yìí pé kí wọ́n darapọ̀ mọ́ àwọn ẹgbẹ́ tán bá gbé kalẹ̀ tẹ́ rí wípé lóòótọ́ àti lódodo ìjàngbara yìí ni wọ́n ṣe ń bẹ̀ ẹ bá wọn ṣe mítìn kẹ́ lè gbọ́ nǹkan tí ó ń ṣẹlẹ̀ níbi bẹ̀ àwọn gúrùpù oríṣiríṣi ló dẹ̀ ti wà ara àwọn yúùtù wa náà wọ́n ti wà tí iṣẹ́ ti ń lọ lábẹ́ àwọn gúrùpù oríṣiríṣi ló wà because tá a bá ní pé kí gúrùpù kan ká kàn fi sọ sójú kan àní ìrìn àjò yẹn ò ní tètè yá wa àmọ́ how fast tí àwọn wèrè wọ̀nyí ti wà ìgbà tí àtàkì wọn máa dé so àgbùdọ̀ kó sójú kan oníkálukú ń ṣe àbí kò yẹ yín bẹ́ẹ̀ ní ọ̀dà so àwọn yúùtù ẹ̀yin yúùtù náà tí ẹ pè mí tí ẹ jẹ́ group ẹ jọ̀ọ́ ẹ pè mí lọ́la a ní ọ̀rọ̀ láti sọ bẹ́ẹ̀ ni a ní ọ̀rọ̀ a dẹ̀ ní many things ẹ̀yin group ẹ̀yin yúùtù yẹn ẹ pè mí lọ́la ṣe ti gbọ́ anything from 11 ẹ pè mí ọ̀rọ̀ wà àwọn ibi tẹ́ máa lọ nǹkan tẹ́ máa ṣe gbogbo oríṣiríṣi kìíní yẹn so Koiki náà wọ́n ṣe ti wọn oníkálukú wọ́n ń ṣe lọ káàkiri bẹ́ẹ̀ yẹn ẹ jẹ́ kó máa lọ ní ọ̀dà ní abẹ́ yẹn ló máa ti bẹ́tà. I work with Koiki náà anyway so which is kì í ṣe nǹkan tá a lè máa sọ lórí bẹ́ẹ̀ni but mo tún fi àkókò yìí torí wípé kí ni àwa àlè bínú náà but at the same time nǹkan tó bá wà náà ọ̀pọ̀ èèyàn àti onígbàgbọ́ èèyàn á sọ bàbá Ìjẹ̀ṣà wọ́n ta sí mi torí Dárashow yìí náà lẹ ti ta sí mi ẹni kí Dárashow má máa fẹ́ mi ń táìmù mọ́ ẹ wojú o àwa ti kúrò ní ẹ̀ńtẹ́lẹ̀ máa halẹ̀ mọ́ láti Nàìjíríà you cannot control Nigeria from your platform there ṣó ti yé yín ẹ lọ wo àkáǹtì yín October 19 Yusuf Bankole èmi tí mo ní kọ́ fowó sàkáǹtì yín nì tó tá ẹ bá wà lára ọ̀rọ̀ tẹ́ sọ wípé àwọn níwọ̀n jẹ́ kí Yorùbá nation kó lọ àwọn tó fẹ́ fà yín sẹ́yìn èmi ti kúrò nínú àwọn yẹn o tó ọ̀rọ̀ tẹ́ sọ fún mi ó ní mo dá padà fún yín public because public lẹ ti tọ́ you cannot bully people on social media it's not done nowhere. àgbàre máa rárá gbà o. mo mọ̀ ìyá mi ní ìfẹ́ ẹ̀mọ̀gbà tó ti sọ ni ní ìkan sọ̀rọ̀ ni nà but it shouldn't be like that kí ṣe gbogbo yẹn náà ló máa wá sórí social media tí n bá sọ wípé mo súnmọ́ bá mo mọ̀ nǹkan tí mò ń sọ. bàbá gba Ògbómọ̀ṣọ́ Ṣọ̀ún tó dá 90 million padà fún kí lorúkọ ẹ̀ tí ń jẹ́ gómìnà Ọ̀yọ́ state bàbá mọ̀ nǹkan tó ti wọ́n gbọ́ wọ́n fi ní kó lọ fi 90 million yẹn kó lọ fi empower àwọn youth so when we are talking ọ̀tá bẹ́ẹ̀ opportunity tá a mọ àwọn tó ń pè sórí show kò mí ìbùpé yàn wá ń grab ọ̀pọ̀ máa sọ rubbish so ẹ̀dẹ̀ lè máa ní àkèyàn dáhùn torí pé ó ní èyàn òun jẹ́ báyìí àbí báyìí so you don't know what people they are doing underneath it's very
rude, you are very bad. Olórí. Àwa Yorùbá ní láti máa gbọ́ra wa yé kò dáa. It's not good. Ìyá mi, èmi ò ń fìyàn sínú. Ìtọ́jú ẹ̀ mo fi sọ. Because public ni wọ́n ti sọ. Ìṣètì ó yẹ kí n pè yín lẹ́yìn show ni. But ọkùnrin ò lè máa bully woman lórí social media. Kò possible. Ẹni sùúrù ẹ jẹ́ kí ṣàlàyé. Ìtọ́jú ẹ̀ mo fi kóòtù déètì yẹn fún wọn. Kọ́ lọ wà káǹtì wọn. Kọ́nà wákàtí wọn ẹnu ò ṣe àwa tí kò ní ẹni tó ń fẹnu ṣe nǹkan ìjọ tí máa kọ́kọ́ rí bàbá yẹn lórí ṣóò nìyẹn. Kí ló dé àníkájọ pọwọ́pọ̀ ká ṣe nǹkan kí gbogbo ẹ yẹ wá àìdẹ̀wá di pé ẹni tó bá sọ búburú léde ó lè sọ tó dáa lọ́la náà. Kò yẹ kó rí bẹ́ẹ̀. Ẹni sùúrù ẹ má lọ ẹ jẹ́ kí ṣàlàyé nǹkan kan. Nǹkan tẹ́mi kàn máa sọ fún yín olórí ni wípé àgbà ló máa ń rárá gbà ìyẹn ìkíní abiyamọ ò kì í bínú tán olórí. Ṣé rí situation tó wà nílẹ̀ ó ti so wà tense débi wípé everybody wà lára ń kan. Èmi ò gbèsè yín èèyàn kankan o ẹ̀yin tèmi ni yín bàbá Èkìtì tèmi ni wọ́n gbogbo wa tèmi ni yín èmi gangan ẹ̀yin lẹni mí àti bàbá Èkìtì gangan ẹ̀yin lẹni wá. Àdẹ̀lẹ̀ sọ pé tiyín bá wo ṣùgbọ́n ṣe rí situation tó wà nílẹ̀ yìí olórí mi ìgbésẹ̀ yín bàbá lẹ́kìtì ó ṣèyàn bẹ́ẹ̀ o lórí nǹkan tó ṣẹlẹ̀ lọ́jọ́ yẹn èmi á sọ pé ẹ má bínú ṣe ti gbọ́ ẹ jẹ́ ká gbójú ń bẹ̀ ẹ má bínú torí wípé nǹkan tẹ́mi kan máa sọ tí mo mọ̀ ni wípé ara ń kan gbogbo wa àwa tá a bá dẹ̀ sún mọ́ra wa àwa yẹn náà la máa kan èèyàn téèyàn bá sùn tì bẹ́ẹ̀ ó ló máa ń jarun pálùkẹ́ àwa ara wa náà la máa kanra mọ́ ẹ ṣàrí pé láàrin ìgbà yẹn gan ìjà ń ṣẹlẹ̀ lóríṣiríṣi láàrin Dara talk show àtàwọn ará ṣé igbó tí mò ń sọ yìí náà igbó yẹn náà ni èèyàn kan tó bú Yorelu gbogbo prógámù yẹn bó ń torí pé bàbá Èkìtì tiẹ̀ tún wá dìdí wàá pè padà pé èrò ti pa wọ́n olórí yẹn ẹ máa fún wọn ní táàmù jù ẹ àmọ́ wò pé ẹgbà ní iṣẹ́ bàbá ọmọ bàbá yìí rí ni ṣé mo ní tẹ́lẹ̀ bí mo tún fẹjọ́ ẹ̀sùn Koiki gan pé mi ìmọ̀ máa yìí rí rárá nà ọ̀rọ̀ Yorùbá tẹ́ gbé lọ́wọ́ mo dẹ̀ kọ́ sí everything fún Koiki wípé kó lọ wà káǹtì ìjọba ìbáyìí Yusuf Bankole lẹ́ni tó sẹ́ndì owó yẹn sí wọn. Àwọn ti kúrò ní ẹ̀ńtẹ́lẹ̀ kan máa rọ́bìṣì lórí social media ẹ wojú o. Kò sẹ́ni tó lè rọ́bìṣì. Gbogbo wa adúpẹ́ pé ọ̀rọ̀ jàǹgbára ni kò ní í ṣe pẹ̀lú pátì kan ọ̀kìnní kan a ní kí gbogbo wa kájọ gbé. Olórí Kandana. Mi ìbínú ìyá mi ìgbà mi lè bínú torí yín láyé. Wọ́n dùn mí ni wípé arákùnrin you cannot bully women on social media like that. Bàbá Lẹ́kìtì ò ń ṣèyàn bẹ́ẹ̀ o wọ́n ń búlé èèyàn o ṣùgbọ́n èmi á kàn sọ wípé ara ìtara gbogbo kan tó. Búlì lèmi máa pè é ìyá mi búlì ni mo máa pè é torí wọ́n tún pè wọlé again so he deliberately called back on that show lẹ́ẹ̀mejì because of me. Àwọn ọlọ́wọ́ ọgbọ́n rálì tó ń ṣẹlẹ̀ ní London ni èmi tí mo bá lọ́pàá jàre náà. Ọmọ mi lọ́wọ́ tó wà lẹ́gbẹ̀ẹ́ whisky tó gbé microphone lọ́wọ́ ńgbà táwọn youth tí wọ́n ṣe rálì. Kí ni mo tún bá fi support Nàìjíríà jù yẹn lọ? Mo dẹ̀ ń náwó bọ̀ nọ́ra. Ẹ má bínú. Àwọn máa rọ́bìṣì anybody lórí fóònù máa sọ wípé àwọn tó fẹ́ sílé àjọ nẹ̀ ọmọ Yorùbá púpọ̀ já nìyẹn ẹ má fún wọn láyè. Ẹ má ṣe kinní kan gbogbo wa tó sọ búburú lédè ó lè sọ tó dáa lọ́la àwọn tó jẹ́ wọn bàbá wa àwọn ọ̀gá tó ń sọ fún wọn ní òjẹ́ lọ́wọ́ lórí owó Nàìjíríà náà à ń sọ fún wọn ọba tí ò bá ṣe nǹkan tó yẹ kó ṣe wọ́n gbadé lórí ẹ̀ wọ́n nà lórí àròjì lórí àwọn bàbá tí ò bá wúlò ẹ kí orí wọn dànù. Ẹ má bínú. Ó bẹ̀rù lé ní ká má sọ àwọn náà. Bàbá ṣùgbọ́n ṣe pé wọlé ń jọ yẹn tó mo fi wò pé no. Kò yẹ kó rí bẹ́ẹ̀. Wọ́n náà wà ní wípé kí n sọ jáde lẹ́yìn ni. Mi ò bá wọn jà. Mi ìbá ibù kan torí àmì ò fi pè yín. Torí ká ní mo pè yín mi ní lè ṣe nǹkan tí mo ṣe. Torí mo pa ẹ tí máa bẹ̀ mí. This is a national television now. Olórí. You cannot do that. Olórí. No, who does that? Olórí ẹ má bínú. Ẹ ṣe ìyá mi ẹ jẹ́ fi nílẹ̀ tẹ́lẹ̀ mi lè pè mo ti gbọ́. Màá pè yín lẹ́yìn ètò. Ó dáa náà mo ti gbọ́. Ẹ ṣe gan-an. Ẹ ṣe. Thank you. Ṣẹ̀rí olórí ẹ má bínú. Ṣẹ̀rí ọ̀rọ̀ tó ń lọ lọ́wọ́lọ́wọ́ yìí. Ṣẹ̀rí ìtara nǹkan tó ń ṣẹlẹ̀.
òun la fi ń kanra mọ́ra wa ṣé àmọ́ pé láàrin ìgbà kan náà ó di pé Dara Talk Show tó yẹ pé àwọn ti UK mo kàn dé sọ ní last show yìí pé ẹ̀yin ti UK àtèmi Dara á ti rò pọ̀ àpadà ríbi tíra wá sí jọ ó ti di dandan ká tẹra wa mọ́ra ká tẹra wa mọ́lẹ̀ ó dẹ̀ di dandan ká ṣẹra wa ẹ má jẹ́ àgbè sínú ẹ má jẹ́ kó sọ pé èdì ń dì wá nítorí wípé ó yé mi o bàbá lẹ́kìtì mo mọ̀ wọ́n àwọn tèmi ẹ̀yin gan olórí tèmi níyìn àti gbogbo ẹ̀yin tẹ́ ń wò wá tẹ́ ń gbọ́ wa àbí kò yé wa báyìí tá a bá wá rí ìkùnsínú kan àbí méjì láàrin ara wa ẹ jẹ́ ká gbójú ń bẹ̀ nǹkan tó wà ńlẹ̀ yìí ó ló ká gbogbo wa lára ó ń ká wa lára ni ó ká wa lára ni kò ṣe pé bí yán fẹ́ bá yín jà bàbá Èkìtì ó ṣèyàn bẹ́ẹ̀ o olórí náà dẹ̀ kì í ṣèyàn bẹ́ẹ̀ àbí kò yé yín báyìí ọ̀rọ̀ situation yìí bẹ́ẹ̀ ni pé ká rí nǹkan tá a máa ṣe sí nísinsìnyí ká rí solution ṣé mo pé tí nǹkan bá ń ṣèyàn téèyàn ò rí solution sí kinní ẹ̀ tó dẹ̀ káyàn lára kò sí bó bá sọ pé ẹ̀lò lásán ó lè fi ẹ̀yìn ọwọ́ kó fi gbá ẹnu ẹ̀ ní pé wọ́n kó ṣì lọ́kìlọ̀ kò mọ̀ pé solution gan lẹ́ni yẹn fẹ́ mú wá o bọ̀ bí pé kinní yẹn things lára ẹ̀ kò mọ̀ ẹ má bínú ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run olóore I beg of you ẹ má bínú mo fi Ọlọ́run ọba tó ní ayé àti ọ̀run ikọ̀ tí gbogbo wa gbé dání yìí ó ṣe nǹkan ṣeré bóyá àwọn ènìyàn púpọ̀ mọ̀ nǹkan tá à ń gbé ọ̀rọ̀ Yorùbá nation tá a gbé dání kò máa ń ṣe ṣeré kò máa ń ṣe kékeré ẹ̀mí àwọn ènìyàn mà là ń sọ̀rọ̀ nípa ẹ̀ ọ̀rọ̀ odidi whole nation we are talking about more than 60 million people ó là ń sọ̀rọ̀ ẹ̀ lórí ìjókòó tẹ̀yìn àtẹ̀mí tá a jọ ń wora wa nísìnyìí ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín ni ẹ má jẹ́ ajá o hello caller from Nigeria. Hello. Ẹ kálẹ́ o láti Nàìjíríà. Ẹ kálẹ́. Ṣé ti ṣetán láti bá wa sọ̀rọ̀ sà? Bẹ́ẹ̀ni, àmì ṣe ti Dara Show ni. Bẹ́ẹ̀ni, Dara Talk Show ni ẹ bá wa gbóhùn sókè díẹ̀ sí sà. À ń gbọ́ yín o. Èmi ṣe Dara Show. Bẹ́ẹ̀ni, bẹ́ẹ̀ni sà, Dara Talk Show ni. Èmi náà ni mò ń sọ̀rọ̀. Bẹ́ẹ̀ni. Hello. Tó bá jẹ́ wípé ẹ kàn mọ̀ọ́mọ̀ pè mí láti ṣe mí níbi ní gbogbo èrò ibi ọkàn yín kó padà lẹ́yìn lórí tìrantìran. Hello bàbá lẹ́kìtì. Hello ìyá. Lákọ̀ọ́kọ́ mo tọrọ àforíjì lọ́wọ́ olórí. Ẹ má bínú. Wọ́n ní iṣu ọwọ́ ẹni nítọwọ́ ẹni bẹ́kọ́. A lè jà. Ẹ má bínú. Ṣẹ́gbọ́n mi ń tí ọ̀tá fẹ́ kó ṣẹlẹ̀. Kéde wa má yíra wa. Mo bẹ̀ yín lórúkọ Ọlọ́run. Ṣé rí àwa tá a wà ńlé? Tá a bá rí àrà táwọn ọba yẹn ń dá. Ẹni bá sọ̀rọ̀ ọba bí ìgbà tó bá jẹ́ pé ká lagimọ́ ni. Àbí ìgbà tó jẹ́ pé gọ́ọ̀mẹ̀ntì ló ra mọ́tò fún wọn. Rádaràda náà ṣe. Mo kún ti tóbi Ọlọ́run. Ẹ má bínú. Ṣé wọ́n wà lórí ètò tí wọ́n gbọ́ mi? Wọ́n ń wò wá, wọ́n á ti gbọ́ bẹ́ẹ̀ yẹn, á ti bẹ̀ wọ́n lórí ilé tó yẹn. Ẹ má bínú. Ṣé ẹ rí nípa ti Èkó? A lè jà ìrọ̀lọ̀ tá ń pa. Nǹkan fẹ́ kó ṣẹlẹ̀ ní ojúmọ́ àti wọ́n gbẹ̀yìn. Èmi ni mo lólórí. Olórí ló ní mí. Inú mi dẹ̀ dùn wọ́n. Ẹni láti pọ̀. Ẹni kan sọ wípé ọba Èkó ò mọ̀ ń pa irọ́ ló ń pa. Ẹ̀rẹ́ tí ẹlẹ́ṣẹ̀ tá a ti kọjá. Ó ní ọmọ Ìgbò tó bá dìbò fún Agbájé pé inú ọ̀tà ló máa sọ sí. So iṣẹ́ ọwọ́ Tinubu ni ṣùgbọ́n ní gbogbo ọ̀nà bọ́n bá ṣe ń wún náà ṣe máa fẹ́. Àmín àmín àmín. Wọ́n tara wọn jẹ ní. Ó kan tí mo kàn máa sọ ni wípé ẹ jẹ́ kí gbogbo wa ó wà lórí iṣẹ́. Ẹ jẹ́ kí gbogbo àwa tá a wà ń lé ká jáde. Ẹ̀yin tẹ́ wà nílò òyìnbó ẹ ti ṣe. Ẹ gbìyànjú. Ẹ jẹ́ ká jáde síta. Wọ́n lè pa gbogbo wa tán. Wọ́n bá pa wá torí àwọn ọmọ wa máa jèrè ẹ̀ lọ́jọ́ ọ̀la. Ṣé ní tá a bá pàtẹ́?
níbi ilẹ̀ Yorùbá ṣe tóbi tó ó fi hàn wípé a ní bílíọ̀nìà kankan bí Yorùbá ṣe tóbi tó ó fi hàn pé a lò lórí kankan bí Yorùbá ṣe tóbi tó mo fún yín líìsì àwọn ọba tí wọ́n sọ fún mi they are 8 àwọn ọba tó wà tán rẹ́dì láti ṣe ṣùgbọ́n àwọn ọba kan pa wọ́n mọ́lẹ̀ ìyẹn fi hàn pa àlọ́ba tí wọ́n bá ń pa wá lójoojúmọ́ táwọn ọba tán ló ba lórí ìlú tán dẹ̀ ń wòran àló lórí nìyẹn ṣùgbọ́n táwọn tá àwa tán pa tá a bá ṣe tán láti gbára wa lẹ̀ we can do it àkókò dẹ̀ ti tó láti gbára wa lẹ̀. Yorùbá ẹ dìde o ẹ má dúró de àwọn bàbá àwọn yìí o wọn ò lè dúró wẹ́ṣẹ̀ kankan fún yín o wọn ò ní síbẹ̀ wọn ò ní bá yín dẹ́sẹ̀ yín ní kẹ́ mẹ́ka múra yín kẹ́ wọ ṣòkòtò mọ́ bàbá lẹ́kìtì ẹ má bínú gbogbo ẹ̀yin omidan mi ẹ̀yin yúùtù mi tẹ́ bá ti ń ṣorí tẹ́ ń ṣojú tẹ́ ń ṣe gbogbo ẹ̀kẹ́ tó jáde ẹ mí ṣọpẹ́ wọ jeans ní kàsábẹ́ aṣọ yín tẹ́ bá wọ jeans trouser ẹ tún wọ ní kàsábẹ́ because àbá yìí mọ̀ bẹ́ẹ̀ ṣe jáde yẹn ẹ lè gbàbẹ̀ débò míì Nàìjíríà ti lágbára gan ẹ̀yin tẹ́ wà ó yà mí lẹ́nu pé ẹ̀yin tẹ́ wà nínú Nàìjíríà ẹ rí nǹkan táwa wà lábúrọ̀dù ń rí bàbá ẹ máa sọ̀rọ̀ yín lọ sà. tí gbogbo wa bá ti ní lọ́kàn pé a fẹ́ gbára wa ẹ wo tó ṣẹlẹ̀ ní Kwara wọn ọ̀rọ̀ tẹ́lẹ̀ o òdùn náà wà o. àwọn Fúlàní bóyá púpọ̀ àwọn èèyàn ò gbọ́ àwọn Fúlàní herdsmen wọ́n lọ àtáàkì àwọn èèyàn ní òru ní Kwara. abẹ́jàpẹ́tọ̀ wa ni tá a bá ti ṣe yẹ ṣe rí àwọn tó sọ wípé ká ẹ má sẹ́ni owó sílé ṣe rí mo lè sọ wípé 82% àwa tá a wà ń bíbà àlẹ́ èèyàn tó sẹ́ndì owó sí wa lé ìyẹn kọ́ ní ìṣù ọ̀rọ̀ tá a máa sọ tí gbogbo wa máa fi mọ̀ wípé ogun ti dé agbẹ́dọ̀ dìde. oníkálukú má bá wa náà ni. ẹ gbọ́ mi mà. bẹ́ẹ̀ ni sà. pé kó ní kálukú ó lọ máa gbágbára ilé bàbá ẹ̀ kó gbé síta. bẹ́ẹ̀ ni. ká máa dín. ẹ má dúró dìgbà tí àwọn kan máa ní kẹ́ lọ sí gbẹ́rẹ́ǹbì kan kẹ́ lọ ṣe kìnnì kan gbogbo wa la mọ̀ bí tí tá a mọ̀ bí tá a lè torí bọ̀ ẹ jáde kẹ́ lọ wákùnrin ẹsẹ̀ ẹ má jẹ́ kán bá yín lójijì sẹ́. ìyá mi mo wo fídíò kan lálẹ́ yìí wọ́n mú àwọn Fúlàní kan wọ́n wá lọ hand over àwọn ilé ọlọ́pàá lọ́wọ́ that is rubbish. báwo lẹ ṣe máa mú Fúlàní lọ kó fọlọ́pàá. wọ́n pa wá pọ̀pọ̀ ẹni Fúlàní tẹ́yìn náà bá ti rí ẹ pa. bẹ́ẹ̀ni. ẹ má lọ gbé wọn gbọ́ àgọ́ ọlọ́pàá tẹ̀ mú wọn lọ àwọn náà lẹ́ máa bá ń bẹ̀. bẹ́ẹ̀ni ẹ ṣeun. so owó tó kọ̀ láti dìde. bẹ́ẹ̀ni sá. gbogbo àwọn alágbára tẹ́ ẹ sọ wípé lágbára tẹ́ ẹ̀dá sọ̀rọ̀ yóò ojú tì yín o. ojú tì gbogbo. bẹ́ẹ̀ni ẹ ṣeun gan bàbá. ojú tì. God bless you sir. ẹ máa bọ́ lọ́wọ́ wọn. bẹ́ẹ̀ni ẹ ṣe gan ni. ẹ bá mi bẹ̀ olórí o. wọ́n ti gbọ́ ẹgbẹ́ jí bẹ́ẹ̀ olórí gbọ́ why you call the para for us olórí tẹ́ bá para kó tó bá mú olórí tẹ́ para fún bàbá lẹ́kìtì gbogbo wa lẹ para fún yẹn ẹ mọ̀ ni ẹ tún ti para fún sí sísítà yín olórí why you call the para for us olórí stop to the para for us ó ga jù olórí ẹ má bínú ṣe ti gbọ́ gbogbo nǹkan tó wà nílẹ̀ yìí ó ń kan everybody lára ni bó ṣe ká oníkálukú wa lára la ṣe ń sọ ẹ̀yin náà ṣáà máa rí tó bá ká èmi náà lára tí màá máa ṣe bẹ́ẹ̀ ni wípé kíní ó ká mi lára ni torí pé àwa tá wà lábúrọ̀dì kan táwa rí ẹ̀yin tẹ́ wà Nàìjíríà ẹ̀ rí àwa ń rí ẹ kọ̀ rẹ pé àwọn gọ́ọ̀mẹ̀ntì ẹ̀ kàn déédéé sọ pé kí wọ́n ṣe kán máa regulate social media ni torí wọ́n ro tí wọn náà mọ́ ni ká ní pé tó bá máa regulate ẹ̀ kò ní affect wọn wọ́n máa ní kán cancel social media ní Nàìjíríà ni wọn ọ̀rọ̀ ogun ẹ̀ ṣe ni wọn ò fẹ́ kí wọ́n rí nǹkan tó ń ṣẹlẹ̀ ní Nàìjíríà nǹkan tó ń ṣe nìyẹn wọn ò fẹ́ kán rí gbogbo bí ìyà ṣe ń jẹ everybody wọn ò fẹ́ kí anybody kó tú àṣírí wọn àná a máa tú àṣírí yẹn ni àbí kò yé wa báyìí àwa ọjà ó àwa àti olórí ẹ̀yin tí UK abáyín jàtì ẹ̀yin tẹ́yẹ pé ẹ̀yin àtẹ̀mí àti ròpọ̀ àti lẹ̀pọ̀ àríbi tira wa sí àbí kò yé wa báyìí ilé ayé yìí ò tó nǹkan
ilé ayé yìí kò tó pọ́n, ọ̀rọ̀ ilé ayé yìí kò jẹ́ nǹkan kan. Ẹ̀yin tí ẹ bá mọ̀ tẹ́tí agawátà wà nílùú òyìnbó ẹ ti rí tán. Ìlú òyìnbó èèyàn tí ò tí ì débẹ̀ rí òun ló máa rò pé bóyá heaven ni. Ilé ayé yìí náà nílùú òyìnbó wà. Wọ́n ń ṣe oko, wọ́n ń gbin kà, wọ́n ń ṣe oríṣiríṣi, wọ́n ń gbin tomatoes, wọ́n ń gbin ata bíi ti Nàìjíríà. Orí ilẹ̀ tẹ́yìn tẹ́ wà Nàìjíríà ń tẹ̀tẹ̀ ti ń rìn. The same orí ilẹ̀ yẹn làwátà wà nílùú òyìnbó náà ti ń rìn. Kò ń ṣòfurufú Ọlọ́run. Kò sí nǹkan kan ó làwátà ṣe wà lábúrò ṣe gbé sórí pé we have seen it all. Kò sí ibi tó dàbí ilé lẹ́yẹ ń ké o. Kò má síbi tèmi fẹ́ ju bí tàbí mi. Yorùbá nation, ìlú owó, ìlú ọlá nílùú ilẹ̀ Yorùbá o. Wọ́n ti kọ́ mi lẹ́ẹ̀kan níbẹ̀ ó ti yé mi. Bẹ́ẹ̀ ni, ní ilẹ̀ Yorùbá, wọ́n kọ́ mi ní bó ti ń kí ni. Wọ́n kọ́ mi bí wọ́n ti ń kọ́ ni, wọ́n kọ́ mi bí wọ́n ti ń gbẹ́sẹ̀, wọ́n kọ́ mi bí a ti ń hùwà láwùjọ, wọ́n kọ́ mi bí a ti ń wọṣọ, gbogbo nǹkan tí mo mọ̀ pátápátá tó ṣe pàtàkì nílé ayé ilẹ̀ Yorùbá ni wọ́n ti kọ́ mi ní ìlú Nàìjíríà. Èyí ni mo wá gbé wá sí ìlú òyìnbó tó já sí wípé gbogbo ibikíbi tí mi ìbáhùn ké lọ nínú ayé ilẹ̀ Yorùbá mò ń gbé dání lọ, mò ń represent ìran tí mo ti wá àti wọ́n náà tó ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́. Ẹ jẹ́ ká fọwọ́sowọ́pọ̀, ẹ má jà ká ní ìròjú pé ọdún wo la tó máa gba Yorùbá nation, báwo la ṣe máa gbà á. Gbogbo ohun tó da tó ń dán ìlú òyìnbó tí gbogbo wa sá wálé ní ìjìyà tí wọ́n ti bá wọn. Bẹ́ẹ̀ ni ìlú wọn ti parẹ́ rí. Germany àgàgà wọ́n ti ogun ṣẹlẹ̀ nílùú wọn débi wípé wọ́n poison omi wọn. Wọ́n ò rí omi mu. Ṣebí omi òun ló di pé tó bá gbé ní Germany o lè mú mi ní toilet, kó ṣí tap ẹ ní toilet, kó kíké bọbẹ̀ ní kó bomi kó mú ni, nothing dey happen. Kò síbi tó ti lè mú mi nínú ilé ẹ ní Germany lénìí. Ọwọ́ ló tún ṣe kò ń ṣàdúrà. Ìdí rẹ̀ tó fi jẹ́ wípé a ní láti máa kọ orin ìyìn sí Ọlọ́run ní kíkan ju àdúrà lọ ní àsìkò tá a wà yìí. Ọlọ́run ní pé ká máa kọ orin ìyìn. Ó ní orin lòun Ọlọ́run fẹ́. Nítorí wípé orin yìí òun la máa fi gba ìjọba tó ti ta ilẹ̀ wa nínú ìjọba agbára òkùnkùn. Òun ló máa ná Ọlọ́run ogun ọ̀run ó fi máa sọ̀kalẹ̀ tá lọ gba ìjọba wa sílẹ̀ fún wa, tá tú wa sílẹ̀ kúrò nínú ìgbèkùn yìí. Orin ni Ọlọ́run mi fẹ́. Mo wá ń fi àsìkò yìí sọ fún gbogbo wa tá bá mo orin kọ káàkiri àgbáńlá ayé pátápátá. Austria láti máa pàdé. Bẹ́ẹ̀ ni bóyá ní December yìí àbí ní January, gbogbo ẹ̀yin akọrin àgbáyé tẹ́ nífẹ̀ẹ́ sí láti gbé ohùn sókè sí Ọlọ́run ọba. A ti kọ́ ilé kan síbẹ̀ tí a máa ti pàdé níbẹ̀, gbogbo ẹ̀yin tí Ọlọ́run bá fi tọ́ lọ́kàn. Ta ló ń pè tó máa ń jẹ́ kí fóònù yìí jábọ́? Ẹ má pè sórí nọ́mbà ìṣẹ́. Ìlú Austria ni gbogbo wa ti máa lọ pàdé. A ní láti kọ orin yẹn. A kọ orin nìkan ni kò ń ṣe prayer. Orin nìkan la máa kọ. Bá a dẹ̀ ṣe ń kọrin yẹn, mi Ọlọ́run sọ pé bí àwọn kan bá ṣe ń kọrin yẹn pẹ̀lú ìmọ̀ kan, Ọlọ́run á máa jagun yẹn nínú spiritual rẹ̀. Àwa ti physical náà, àwa máa jẹ ogun ti physical. Gbogbo ẹ̀ àwa máa lọ bó ṣe yẹ kó ṣe lọ. Ṣùgbọ́n ẹ má jẹ́ ká rọ́ta Ọlọ́run sẹ́yìn. Ọlọ́run lòun ti gbọ́ àdúrà, ó dẹ̀ ti gbọ́ igbe wa ní ilẹ̀ Yorùbá. Ó ní àsìkò yìí orin ni kẹ́ ẹ kọ sí òun, orin lòun fẹ́. Ẹ jẹ́ akọrin sí Olúwa. Gbogbo ẹ̀yin tẹ́ bá nífẹ̀ẹ́ sí tí Ọlọ́run fi sí yín lọ́kàn. Àsìkò tàdé sọ pé a fẹ́ gba ìjàgbara Yorùbá, we are to give, we are not expecting anything in return. The only thing we are expecting in return is our Yorùbá nation. Àbí kò yé yín? Gbogbo nǹkan tẹ́ bá ní níkàáwọ́, a ní ẹ má pè sórí nọ́mbà ẹ̀ lé 2533, ẹ má pè sórí nọ́mbà yẹn. Gbogbo nǹkan tí oníkálùkù wa bá ní láti fi support, owó ni, agbára ni, gbogbo anything. Ẹ jẹ́ kí gbogbo wa ká ṣe kí ká fọwọ́sowọ́pọ̀. Èmi sọ gbogbo wa ò lè sọ̀rọ̀ tán. Àwọn míì á tún gbé nǹkan míì. Ẹ̀yin náà nǹkan tẹ́ bá mọ̀ pé lè ṣe lábẹ́ ẹ tún ṣe. Náà máa fi àsìkò yìí sọ fún gbogbo ẹ̀yin Dara supporters committee. Ní ọ̀la ni a fi meeting wa sí. Ẹ jẹ́ ká lọ sí orí platform wa ní orí WhatsApp. Ká lọ wo time meeting wa ní ọ̀la Saturday. Ẹ dẹ̀ jẹ́ kí gbogbo wa ká péjú ká pèsè lórí Zoom. A máa ní láti ṣe ní fídíò kí gbogbo wa ká ríra wa. Ibẹ̀ láti máa fọ̀rọ̀ jómi tó ọ̀rọ̀ nípa ìgbésẹ̀ táwa náà fẹ́ gbé àti nǹkan tá máa ṣe àti oríṣiríṣi information tó ní kálukú bá mọ̀. Nígbà ara wa lákòókò púpọ̀. Ẹ jẹ́ kí gbogbo wa ká péjú ká pèsè síbẹ̀.
ẹ̀yin tèmi ẹ ṣé gan ni mo dúpẹ́ lọ́wọ́ yín àní lè gbé kọ́ọ̀lù púpọ̀ lénìí torí àsìkò wa bẹ́ẹ̀ ni ẹ tún pàdé mi ní ọjọ́ Sunday bákan náà fún àkọ́tún ètò ṣùgbọ́n ẹ̀yin YouTube mi nílẹ̀ Nàìjíríà ẹ̀yin YouTube ẹ má para yín mọ́ o èdìrẹ o àsìkò tó yẹ kẹ́ máa gúnra yín kẹ́ máa para yín dànù kọ́lẹ̀ wáyé o àsìkò tẹ́ gbọ́dọ̀ láti fìfẹ́ hàn síra yín nítorí wípé ọ̀tá ayérayé tí ò fẹ́ kẹ́ gbélé ayé òun ló yẹ kí ẹ̀yin gbogbo ayé èbùká gbogbo ẹyẹ gbogbo everything tó yẹ kẹ́ fọwọ́sowọ́pọ̀ kẹ́ gbógun ti àwọn ọ̀tá ìgbésí ayé yín ẹ má para yín o mo bẹ̀ yín ní lórúkọ Jésù ẹ má jẹ́ kí ọ̀rọ̀ ìkẹ́ fi sú wa láti ṣe ṣùgbọ́n rálì yìí ó máa ṣẹlẹ̀ ẹ̀yin YouTube mi mo ní ká lọ síwájú gbogbo ilé pálásì ẹ lọ sí gbogbo pálásì ọba tó wà nílẹ̀ Yorùbá pátápátá láìka ẹyọ kan ẹ gbé mátíráàsì ẹ gbé bẹ́ẹ̀dì ẹ gbá dògbò ẹ gbé pọ́ọ̀tì ẹ gbé ráìsì ẹ gbáta ẹ gbé ní ti gbé ebù ẹ lọ síwájú ilé wọn ká ẹ lọ máa sùn síbẹ̀ ọ̀ǹtì ìgbà tí wọ́n bá láwọn ṣe tán láti ṣe nǹkan tó yẹ kán ṣe ẹ lọ síbẹ̀ kí lẹ̀ ń gba sálárì fún sálárì tíjọba ń fún yín ṣebí torí pé ẹlẹ́jọba lórí wa ni iṣẹ́ tẹ̀ fi gbà tó fi sọ sálárì yẹn fún yín kàn lè máa gbowó láì ṣiṣẹ́ kó dejú iṣẹ́ sì kẹ́ máa ti ra yín sẹ́yìn ẹ máa bọ́ síta láti wá ṣiṣẹ́ owó tẹ̀ ń gbà. bàbá mi àròpọ̀ ire ẹ̀ka lẹ́sà. òkùnkùn ní rẹ̀ yín láti ṣe Elédùmarè. àmín sà. àtẹ̀yìn àtọmọ àtọkọ àti gbogbo ohun tó mí ní pàtàkì àwọn tó wá fẹ́ yín ní gbogbo àgbáńlá ayé mo sọ gẹ́gẹ́ bí ẹni tí Ọlọ́run dóhùn ẹ̀mọ́ nínú àwọn wòlíì ìran tí a wà yìí ìbànújẹ́ ó kéré pọ̀ kò ní yálé ẹni kankan wá ṣe lóde wa. àmín bàbá mi àtẹ̀yìn náà. mo wà lórí iṣẹ́ mo wá ọ̀pọ̀ dúpẹ́ lọ́wọ́ olórí mo rẹ̀ fẹ́ dúpẹ́ lọ́wọ́ bàbá Èkìtì nítorí pé wọ́n bá ìmùlẹ̀ àwọn òkùnkùn jẹ́ lónìí àwọn méjèèjì ni mo fẹ́ kí wọ́n dójú ti iṣẹ́ àṣeparí ọ̀tá ó lè má yé yín o ó lè má yé àwọn tó ń sọ̀rọ̀ o ṣùgbọ́n tí ẹ̀mí Ọlọ́run fi yé mi mo sọ bí ẹ̀nà wọ́n bà nǹkan kan jẹ́ lónìí tí àwọn èèyàn kan ò lè mọ ìtumọ̀ ẹ̀ láéláé. ìwé à ń gbọ́ mi ìyá mi. à ń gbọ́ yín sà à ń gbọ́ yín yékéyéké sà. ẹ ṣeun wọ́n bà nǹkan kan jẹ́ lónìí èyí tí àwọn méjèèjì gan ò lè ṣàkàwé tán lè mọ ìtumọ̀ ẹ̀ tí a máa ń pẹ́ àtòrí nǹkan ṣe nǹkan lọ́lọ́run Ọlọ́run tẹ́ ń wò yìí àtòrí nǹkan ṣe nǹkan ni o àrò ńlá tí ń dáná fún gbogbo ẹ̀dá jẹ ẹni tẹ́tí kì í pa tó bá dẹ̀ tún jẹun á kì í gbọ́nà mú ẹnu ẹ̀. agbádá ẹ̀ lásán ló sáré yí padà lálẹ́ bí ọ̀run tí mọ̀nàmọ́ná kan tó pa àwọn wàlúù kan táwọn kan kí pé ọba kò so rárá agbádá Olódùmarè ló sáré chẹ́ǹgì ó chẹ́ǹgì agbádá ẹ̀ lásán mọ̀nàmọ́ná kan àṣebí ń sá wọlé ó ṣèbí àrà fẹ́ pa mo kí bàbá yẹn níbi tó wà lónìí ìgbà mi ní tí mo kàn fẹ́ ènìyàn ẹlẹ́lẹ́ẹ̀kejì. à ń gbọ́ yín sà. a máa ṣe nǹkan lọ́wọ́ nẹ́tíwọ́ọ̀kì à ń gbọ́ yín o dádì à ń gbọ́ yín o. ẹlẹ́lẹ́ẹ̀kejì yes sir. tí mo fẹ́ sọ. ǹjẹ́ ẹ̀ ń gbọ́ mi báyìí. à ń gbọ́ yín yékéyéké o à ń gbọ́ yín dáadáa sà. ta ló ń pe fóònù ìwọ́n tó ń pè láti Nàìjíríà 1555 stop calling this number. à ń gbọ́ yín sà. ẹlẹ́lẹ́ẹ̀kejì tí mo fẹ́ sọ fún gbogbo àwọn èèyàn wa ní pàtàkì jùlọ gbogbo ọmọ kóòtù òjíire mo bẹ̀ wá ní orúkọ Olódùmarè mo fi títóbi ọjọ́ tá a bí gbogbo wa sílé ayé omi tá a fi wẹ̀ wá lọ́jọ́ tá a bí wa ẹ̀jẹ̀ tó dà sílẹ̀ lára màmá wa mo fi bẹ̀ wá ẹ jẹ́ kí awareness kó kọjá bí a ti ń ṣe tẹ́lẹ̀ awareness kí ni kéèyàn kan má máa wò wípé Sunday Igboho ń bolo wa Gani Adams ń bolo wa àwọn wọ̀nyí ṣe iṣẹ́ débi ipe ẹ̀ṣẹ̀ ń porúkọ wọn ni àìmọye millions of Sunday Igboho àìmọye thousands of Gani Adams láàrin wa tán ìdiscover ara wọn
báwo ló ṣe lè discover ara ẹ ìyẹn ní pé túbọ̀ náà jáde síta ìbẹ̀rẹ̀ orí burúkú ni pé kéèyàn dákẹ́ kó wá máa sọ pé òun dúró de ọba kan rárá kì í ṣe béèyàn ṣe ń jalè yẹn ẹ jáde bí èèyàn ṣe ń da kíkanjú nìyẹn Ìgbòho jáde tó da kíkanjú ni Gani Adams jáde tó da kíkanjú ni nítorí náà nǹkan àtọkùnrin àtobìnrin àtọmọdé àtàgbàlagbà wa ìwọ náà padà sílé ṣẹ́rí religion is a fraud but Christ is real padà sílé lọ mọ́ kan kéèjì kíwọ náà kó da lágbára tán bá dọ̀dọ̀ ẹ̀ kán mọ̀ pé wọ́n dọ̀dọ̀ ọkùnrin kò jẹ́ bó ti jẹ́ ẹ̀yin YouTube ẹ padà lẹ́yìn EndSARS ẹ lọ sí orí End Nigeria ọ̀nà àbáyọ kan tótó nìyẹn o ọ̀nà àbáyọ kan tótó tí wọ́n bá ẹ kán bá ẹ lákọ bó ṣe jẹ́ nìyẹn ìyá mi ẹ máa bẹ́ẹ̀ tó pọ̀ kò ní rẹ̀ yín láṣẹ Elédùmarè. àṣẹ bàbá ẹ ṣé gan ni sir, God bless you sir, ẹ ṣé gan ni sir. bẹ́ẹ̀ ni o, no more EndSARS, End Nigeria is the code, End Nigeria is the code. ẹ ṣé gan ni ẹ̀yin tèmi. bẹ́ẹ̀ ni o, bákan náà ẹ̀yin tí ẹ fẹ́ support Dara ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run, nothing is too little or small, anything tẹ́ bá ní láti fi support ministry wa, we are saying thank you in advance. Kí ni paper account wa ó ti wà ńbẹ̀, ṣùgbọ́n fún àǹfààní ẹ̀yin tí ẹ bá fẹ́ sanwó sí paper account ẹ lè fi message ránṣẹ́ sí wa ní orí WhatsApp kí a lè fi àkáǹtì míì tí ẹ lè sanwó sí fún yín. Nothing is too little. Tẹ́ bá ní mo wá tọrọ bára ẹ jẹ́ tọrọ, ọmọ àní àtọrọ ó bẹ́tà ju ọmọ àní àjàgbà. Ẹ jẹ́ tọrọ ṣe ti gbọ́. Ẹ ṣé gan ni, thank you very much. But before you leave, make sure you like my page and at the same time follow. Help me share the video. Ẹ jẹ́ kí ní ẹ kó máa go viral. Gbogbo àwọn fídíò tí gbogbo wa bá ṣe ẹjọ́ mo bẹ̀ yín ni. Ẹ jẹ́ ká máa share wọn, kò ń ṣe fún àǹfààní àwa tí à ń ṣe, fún awareness yẹn kó ba lè máa lọ sí ni. Until ìgbà tí nǹkan tá à ń sọ tó bá di mímúṣẹ, ìgbà ẹlá tó máa stop awareness yẹn. Àbí kò yé bẹ́ẹ̀. Remember pé Yorùbá apọ̀ gan millions ni wá. So báwo lẹ ṣe respect pé expect pé within that short period gbogbo wa á dẹ̀ ti gbọ́ rárá o, àìmọye tó gbọ́gàn tí ò tí ì gbà, a ní láti máa sọ títí tá fi rí nǹkan tó ń ṣẹlẹ̀ tí ò yá yí àwọn náà pé tiwọn náà là ń sọ, tààrà èrò là ń wí fèrò. Ẹ ṣé gan ni, mo dúpẹ́ lọ́wọ́.